Yine bir tutuş. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا محمد المصطفى المبعوث رحمة للعالمين، وعلى آله وصحبه أجمعين، وعلى كل من أمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, atún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí, àsìnkára ọpẹ́ wa pé alhamdulillahi rabbil alamin. Ọlọ́run tá dúpẹ́ fún yìí, òun náà ní jẹ́ òun látànáwá, lẹ́yìn òun náà tún ni. Ọba yìí náà ló ní gbogbo àgbáńlá ayé, ń ṣọlá rẹ̀ lórí àwọn ènìyàn bó ti fẹ́. Tẹ́nìkan ò lè dá Ọlọ́run lọ́wọ́ kọ́ pé báyìí ni ó ṣe, ẹnìkan ò lè ní kó ṣe báyìí àfi tí Ọlọ́run bá kádàrá kó ṣe dédé bọ́lọ́run fúnra rẹ̀ ti fẹ́, ó lè rí béèyàn ti fẹ́. Tá a bá yọwọ́ nípò kò ṣeé ṣe bẹ́ẹ̀. A sì dúpẹ́ fún lórí pàmbẹ́ láyé, a sì tún wà láyé,
torí pé tá bá sí ń bẹ̀ mọ́ kò sí tá fẹ́ ṣe wíwà tá wà ń bẹ̀ náà làwa náà fi ń bá wọn dá sọ̀rọ̀ gbogbo ẹni tí ń bá ń bẹ láyé Ọlọ́run pè dá sọ̀rọ̀ ó wá lójú irú ọ̀rọ̀ tí wọ́n máa pè dá sí torí Ọlọ́run máa ń tó torí ẹ̀dá kó wa ó sì máa ṣẹ́ tí kó wó máa ṣe ẹni tí ó máa ṣe rere ẹni tí ó máa ṣe kejì náà Ọlọ́run dá wọn méjèèjì náà ni Ọlọ́run dákun ọwá bẹ̀ ọ́ a sì tún dúpẹ́ lọ́dọ̀ rẹ pé n tó dá wa fún náà Al-Qur'an àti Islam ó dá wa fún nǹkan míì àwa ń bẹ̀ ọ́ wọlá agbára rẹ má dá wa fún nǹkan míì tí nǹkan ni ó bá tún yàtọ̀ sí Islam àwa tọrọ kẹ́gẹ́ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run dákun bá wa kẹ́ Ànábì Muhammad àti gbogbo àwọn sahaba al-kirami àti gbogbo àwọn tí wọ́n já sí pé wọ́n bá Nábì lò gbà tí wọ́n sì jáwọn èèyàn rí tá Nábì náà rí tó fojú rẹ̀ wò wọ́n Olúwa Ọlọ́run dákun bá wa ṣàlékún kẹ́gẹ́ rẹ fún wọn wá wọlá bẹ́ àṣẹ́kùbọ̀ ìkẹ́ rẹ yóò máa bá wa náà má sì jó fi wálẹ̀ yóò máa bá àwọn tí wọ́n bí wa tí wọ́n ti lọ àwọn tí wọ́n kù ńbẹ̀ Ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ làwọn tí wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ Ọlọ́run bá wa ṣe wọ́n dáadáa látorí Maulana Ash-Shaykh Adam Abdullahi Al-Ilori wa Shaykhuna Kamaluddin Al-Adabi wa Shaykhuna Yusuf Al-Ibuaji wa Shaykhuna Taj Al-Mu'minin Shaykhuna Shaykh Al-Muzammil àti gbogbo àwọn àfáà wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi dọ́dọ̀ Maulana Fadilatu Shaykh Taj Al-Adab بكنا مولانا فضيلة الشيخ مصطفى زبلول السنوسي ومولانا فضيلة الشيخ محسن أيدو وفضيلة الشيخ عبد اللطيف ياموني وفضيلة الشيخ جرجيس وقاد رحمة الله تعالى عليهم أجمعين gbogbo àwọn tó kù náà Olúwa Ọlọ́run dákun bá wa kẹ́ wọn bákan náà àwọn tí wọ́n kù láyé látòrí Maulana Fadilatu Sheikh Habibullahi Adam Abdullahi Al-Ilori Mudirul Markaz أدام الله حياته بالصحة والعافية والسلامة يا رب العالمين Ọlọ́run jẹ́ á rí bàbá náà pẹ́ gbogbo àwọn tí wọ́n sì máa bá wa ṣàdúrà fún wọn Ọlọ́run jẹ́ ká bá wa ṣe dáadáa fáwọn náà. Naam, àkórí ọ̀rọ̀ wa lónìí náà ni ǹjẹ́ obìnrin lẹ́tọ̀ọ́ àbí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ fóbìnrin mùsùlùmí láti kọrin nínú Islam. In tó sì bí wáàsí tí mo fẹ́ ṣe yìí tàbí ìdánilẹ́kọ̀ọ́ tí mo fẹ́ mú wá yìí náà ni wípé mo rí nǹkan kan àfáà dáadáa kan lórí kílẹ̀ tí máa pè TikTok mo ṣe alábàápàdé prógráàmù náà ó dàbí pé jẹta ni àfáà dáadáa kan wá ń bẹ́ẹ̀ òun náà wá sórí pílátífọ́ọ̀mù nì wọ́n ń bára wọn sọ̀rọ̀ àfáà tó ní péèjì yẹn ń wá ń sọ̀rọ̀ bóyá òun àtàwọn obìnrin kan ní káńtà bóyá Ọlọ́run àfáà yìí wá ń sọ̀rọ̀ wípé sawtul mar'ati awratun fi sharia pé ohun obìnrin ìhòhò nínú Islam al-mar'atu kulluha awratun gbogbo ara obìnrin pátápátá ìhòhò ní hatta sawtiha débi ohun rẹ̀ náà àfáà yẹn ń sọ àfáà yẹn sì múra kankan sí àfáà dáadáa tó wá sórí platform yẹn àfáà yẹn wá ní rárá o ẹ̀rí ń bẹ pé ohun rẹ̀ yẹn ṣe òhò tẹ́ bá rí bí àfáà yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣe ó sì bẹ̀rẹ̀ sí ní sáré máa gbé tírà oríṣiríṣi ẹ̀rí ń bẹ ní ìyá àwọn onígbà yẹn torí pé àfáà tó wá sórí platform rẹ̀ ni àfáà àgbà ni tóun náà sì gbà láfáà àgbà àfáà yẹn wá ń play majority pé tọ̀ ẹ mú àdìsù kan wá lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí tàbẹ́ẹ̀rí kan tó sọ bẹ́ẹ̀ àfáà yìí mo ṣáà kíní ìwà ń ká mi lára pé àwọn èèyàn máa ń lérò pé gbogbo ń tá bá kà nínú tírà náà ló lálàáfíà àti ìrònú àwọn àfáà náà là ń sọdọ̀ fún Ọlọ́run rárá o èyí òun ló bí àmọ́ kí n tó wá lọ bẹ̀ mo fẹ́ play fídíò kan tí bàbá Waziri Olúwo of Ìwó tí wọ́n ṣe náà
lórí eré àti fi sọ̀rọ̀ nípa tí Mudirul Markaz sọ lórí eré Abubakar awalan lórí social media yìí àkọ́kọ́ ẹni ó kọ́kọ́ ka hadisu Bukhari jáde pé Abubakar ń bẹ Medina qabla hijratin nabi ṣáájú hijra nabi èmi ni ó ti ń lọ bí ọdún kẹta ní ìsìn tí ó bá ti lè kódà nígbà náà bàbá gan ò tí ì sọ ọ̀rọ̀ tó dá tí àwọn èèyàn torí ẹ̀ ń jà fatafata yìí lásìkò tí mo wí ńgbà náà kíní yóò tí ì wọ ọmọ alárìífín ní lára kódà ó pè mí tí mo kó ti àwọn nǹkan yẹn fún ó ṣe léèmọ̀ kò sì fẹ́ gbà àwọn èyí sì fẹ́ gbòdodo kó tó wá di pọ́lọ̀ wọn á kádàrá béèyàn bá rántí wọn rọrọ tí wọ́n sọ ni ó ti pẹ́ kọ́lọ̀ tó wá kádàrá kí bàbá wa wí àwa ń ráwọn àfa àgbààgbà kan tí wọ́n ń jáde nígbà tí bàbá wa Wàzírù Olúwo wá fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́n tí wọ́n sọ ẹ̀yin tọ́lọ̀ ń bá kádàrá kẹ́ ẹ lè bá wa gé bíbà yìí ẹ wàá bá wa gé ká jù sí wọn kọ́ wọn á bá wa dáhùn ìbéèrè wọn àmọ́ tí wọ́n sọ náà ni mo fẹ́ wọ́nà wípé kájọ gbọ́ ká wá wò pé ṣé ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ yìí ṣọ́rọ̀ ìmẹ̀ni àbí wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe tí wọ́n ń wíhun káwa náà kájìjọ gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ kí n tó wá wọnú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gangan bismillah. oúnjẹ yẹn rèé ó yọ lọ gbóúnjẹ fún ọ bẹ́ẹ̀ náà ni àsùnmọ́ òkòjọ́ máa. no yẹn ń dá padà sí naam. pẹ̀lú ẹ̀rọ ní Abubakar àti ànábì ní ẹjọ́ gbéra láti Mákà lọ Mádínà ebi ń bẹ nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá pé Abubakar náà wà lára àwọn tí wọ́n kí wọn mọ́sáàsì Kùbá ọ̀rọ̀ ti pọ̀ lórí ilé tí mo rí táwọn afárá ti sọ ṣùgbọ́n bá fẹsẹ̀ rí lẹ̀ pé Abubakar òun àti ànábì wa Muhammadu ní ẹjọ́ gbéra ó lè lọ́ra ẹ̀sìn méjì ọ̀rọ̀ kan fún rẹ̀ ọ̀rọ̀ kan fún ànábì wa Muhammadu dalilu tẹ́lẹ̀ tí ó mú ààrẹ Abdullahi ibn Uray tí sì kọ́ Amir ibn Fuhayrata òní fún anírò tí bá ń lọ lù Mẹ́kà tó jẹ́ fún balẹ̀ òrè o akẹ́kẹ̀ẹ́ yóò sinmi wọ́n wáyé o oúnjẹ yẹ́rẹ̀ yóò yọ lọ gbóúnjẹ fún ọ bẹ́ẹ̀ náà ni àsìmọ́ òkòjọ́ máa Abubakar náà máa lọ gbóúnjẹ fún ọ nínú ọkùtù gbogbo eléyìí níta kọ níta sọ èèyàn lè yí ìtàn padà kò sí nínú àwọn mufassirun tí a ṣe tafsiru láyé tó túmọ̀ ààyà lọ́nà mẹ́ẹ̀ẹ́dú àti orí lọ ìtumọ̀ àti gbogbo wọn fún náà ni pé sọ́ọ́rìbì yìí tí ẹ wí láàrin Abubakar yìí ó yàtọ̀ kò sí yàtọ̀ ọ̀dọ̀ àwọn tó ti yàtọ̀ lọ́dọ̀ àwọn ṣíà àwọn ní ẹni àwọn àtàn oríṣiríṣi inú mi sì dùn àwọn alìtúmọ̀ àti ìlú ìrànlẹ́ lójú ayé wọn tí ẹ lọ fún kọ́nfẹ́ǹsì mbẹ́ oríṣiríṣi àwọn tíra wọn ni wọ́n kó bọ̀ kódà wọ́n ní tíra àdìsí tiẹ̀ lẹ́gbọ́n àwọn tó máa kà mbẹ́ wọ́n yàtọ̀ sí nítorí inú sọ̀yìn Bukhari tí ẹ fi ń gbé tó jẹ mọ́ lóde àbí wọn lẹ́yìn tó fi hàn pé àwọn aṣẹ́ àláwọn àgbékalẹ̀ tiẹ̀ ìjẹ́ gbígbà pé ìrún táwọn wọ́n yàtọ̀ sí ìdáwà nkí. ẹnu ibi tí a fẹ́ lónìí ni kì í ṣe pọ́rọ̀ ṣé àní tí a fẹ́ sọ. Àkọ́kọ́ lillahi alham ẹgbọ́n tí bàbá yìí sọ kírú àgbàlagbà báyìí wallahi àwọn sọ àwọn ọ̀rọ̀ kan níyà yìí tọ́rọ̀ yẹn jìnà sí ìmọ̀ in tí mo fẹ́ lò ní ọ̀rọ̀ wọn náà ni wípé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù bàbá kìí ṣe èyí tó fẹsẹ̀ rinlẹ̀ nù ni àwọn èèyàn pọ̀ lórí ọ̀rọ̀ kan kò túmọ̀ sí pé ọ̀rọ̀ náà fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé ọ̀rọ̀ náà fẹsẹ̀ rinlẹ̀ torí bàbá ní èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù náà ni wípé Abubakar ní bẹ́ẹ̀nbẹ́ torí pé àsọ́hìbù yẹn àwọn àfáàl mufassirun wọ́n fi tú walam yatu bí ayyi dalilin wọ́n mú ẹ̀rí kan wá pàtó tó lè fẹsẹ̀ rinlẹ̀ wípé Abubakar huwa alladhi ma'a
rasulillahi sallallahu alayhi wa sallam fil ghar. Èyí wọn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé bàbá tó wá sọ wípé àwọn ìrònú ni ìrònú àwọn Ṣíà ni, wọ́n ní ìrònú àwọn Ṣíà ni pé nítorí pé wọ́n ní àwọn tírà àti wọn tó yàtọ̀ sí ti al-Imam al-Bukhari. So wọ́n sọ yìí ni àmọ́ àwọn ìbéèrè tèmi fẹ́ béèrè lọ́dọ̀ wọn náà ni wípé nígbàtí bàbá sọ pé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ náà ni wípé àwọn àfóhùn tafsiri sọ ń wá bí wọ́n láwọn ìbéèrè kan torí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ àyín tí wọ́n sọ yìí tó sì tako ọ̀rọ̀ mímọ́ kódà tó tako tí ń bẹ́nu Sahihul Bukhari. Nínú tí wọ́n sọ náà ni wípé kìí ṣe Abdullah bin Uraykit náà lẹni tí ó ń jẹ́lẹ̀ lílù Ànábì lọ sí Medina lákọ̀ọ́kọ́, bó ti ẹ̀já sí pé ọ̀rọ̀ táwọn ń wíhun ọ̀rọ̀ ìtàn ni wọ́n ń sọ. Àmọ́ Sahihul Bukhari gbé táàfì mà wípé wọ́n sanwó fún Abdullah bin Uraykit ti al-Imam al-Bukhari táwọn náà gbà wípé ẹni yìí náà ni wọ́n sanwó fún tó mú wọn lọ. Mo lérò pé bóyá bàbá ó ti pẹ́ tí wọ́n ti kàtírà náà ní jẹ́ kí wọ́n máa sọ tí wọ́n ń sọ yìí nítorí pé ó ṣeé ṣe kó já sí pé ní súnsúnmọ́ bá tí wọ́n súnmọ́ bá púpọ̀ ní ó lè má fún wọn láǹfààní kàkàtírà púpọ̀ mọ́ yìí wọ́n lè máa bí tí wọ́n ń sọ yìí ń wà káàkiri kan fún wọn ní Sahih Bukhari ní bóyá wọ́n wà bá wa wò ṣe Sahih Bukhari èyí tí mo kà yìí ṣé ti súnnà ni tàbí ti Ṣíà. Tó bá lọ ka Sahih Bukhari nínú hadith 2264 wọ́n bá ń bẹ̀ yí pé wastajara Rasulullahi sallallahu alayhi wa sallama wa Abu Bakr rajulan. Òjíṣẹ́ Ọlọ́run àti Abu Bakr ó sanwó fún arákùnrin kan, bó ti ẹ̀já sí pé òjíṣẹ́ Ọlọ́run àti Abu Bakr sanwó fún arákùnrin kan min bani Dayl nínú agbolé àwọn Dayl. Iṣẹ́ táwọn máa ń ṣe lé wọn nu nìkan mú yàmànà hadiyan tẹ́niyàn ń jẹ́ afinimọ̀nà khiritan tó sì jógbólògbónú rẹ̀, ìyẹn ni pé ó gbóná ń bẹ̀ kọ́léyàn expert ògbólògbó ni. wa huwa ala dini kufari Quraysh, ẹni tá ń wí orí ẹ̀sìn kèfèrí àwọn Quraysh ló wà. Fadafa'a ilayhi rahilatayhima, yàn pé níbi ìnísìn wọ́n ń kó Abubakar àti Ànábì pọ̀ bó ti ẹ̀já ọ̀rọ̀ Ànábì nìkan ni wọ́n lóhun ló mú àwọn méjèèjì rìn. wa wa'adahu ghara Thawr, wọ́n sì ṣàdéhùn fún pé wọ́n pàdé ní gáàrù Thawr ba'da 3 layalin lẹ́yìn ọjọ́ kẹta bi rahilatayhima láti mú wọn rìn. Lẹ́yìn tó fi hàn pé Abdullahi ibn Uraykit lẹni tó mú wọn rin ìrìn àjò ní tí yíò kọ́kọ́ jìnà sí ọ̀rọ̀ tí bàbá ń sọ. Sahihul Bukhari gẹ́gbé eléyìí tá bá lọ wò ẹ́rí pé àdísù tí mo kà ní ìsìn àdís 2264 làdísì tí mo kà ní. So èyí táwọn wastajara Nabi sallam ẹni ilẹ̀ ni ó mú wọn lọ. Wad-dalilu daliyyu fa'akhadha bihima asfala Makkah wa huwa tariqu sahil fartahala wa intalaqa ma'ahuma Amiru padà tẹ̀lé wọn ni bunu Fuhaira. Wad-dalilu ad-daliyyu, dalilu tó mú wọn ni gangan bunu Uraykit ni, kìí ṣe pé Amiru yẹn gangan
ló tẹ̀lé wọn ló mú wọn rìn òun rìn pẹ̀lú wọn ni ìyún kọ́kọ́ lọ báyẹn. Ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́dọ̀ bàbá wa tí wọ́n ń jẹ́ Wàsíù Olúwo náà làwọn ìbéèrè wọ̀nyí, torí àwọn bàbá yìí ń jẹ́ kó máa yé wa wípé ìrújú ọ̀rọ̀ yìí wọ́n láwọn Ṣíà ni wọ́n ní àwọn àrújú ni àwọn ni wọ́n kó sínú àwọn tírà wọn, wọ́n sì tún jẹ́ kó máa yé pé kódà wọ́n láwọn tírà àti wọn náà. Àwọn ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ́dọ̀ bàbá wa Wàsíù Olúwo rẹ̀. Awalan, al-Mudawwana al-Kubra lil Imam Malik. Bàbá, ṣé tírà àwọn Ṣíà ni àbí tírà àwọn àfáà Sunnà? Torí al-Imam Maliki laysa Shi'iyyan, wọ́n yìí ṣe Ṣíà, ó sì ń bẹ nínú tírà àwọn tí ó pé hadithu yìí hadithun wahid ni wọ́n mú wá. Al-Imam al-Bukhari rahmatullahi ta'ala alayhi, a mọ̀ pàwọn èyí ṣe Ṣíà. Ṣé Sahihul Bukhari èyí tá ń ka hadisi nínú rẹ̀ yìí tá ń sọ pé ìkanú hadisi ni ó wà nínú volume 1 tí kejì ń bẹ nínú volume 8, ṣé tírà àwọn Ṣíà làdísù yẹn ń bẹ àbí Sahihul Bukhari tọ̀dọ̀ yín? A wà bẹ̀yìn pé kẹ́ ẹ dákun bàbá Wàsíù Ìwó, ẹ bá wa gbé Sahihul Bukhari tí yín, ẹ bá wa gbé jáde, kẹ́ ẹ bá wo volume 8 page 115, bóyá yín ń bẹ lọ́dọ̀ yín, kó má lọ já sí pé èyí tó jẹ́ tàwọn Ṣíà làwọn ń kà fáwọn èèyàn, léyìí tí ń jẹ́ bábú istiqdahil mawali wa isti'malihim, léyìí tí ń jẹ́ adi 7175. Ẹ dákun ẹ bá wa wò lọ́dọ̀ yín, kó má lọ já sí pé àdísù ni àdísù àwọn Ṣíà, àbí kó má lọ jẹ́ èyí tàwọn Ṣíà ní ń bẹ lọ́dọ̀ wa títí Súnà ń bẹ lọ́dọ̀ yín, tàbí kó já sí pé èyí tó wà lọ́dọ̀ tiwa náà ló wà lọ́dọ̀ yín. Á bẹ̀ yín kẹ́ ẹ dákun kẹ́ ẹ bá wa wò. Kẹ́ ẹ sì tún bá wa wo volume 1 Sahihul Bukhari hadith 170 page 170, léyìí tó ń sọ pé lamma qadima al-muhajiruna al-awwaluna al-usba bi Quba'in aw yani mawdi'a bi Quba'in qabla maqdami Rasulillah. Ẹ bá wa wò bóyá ó wà nínú Sahihul Bukhari tọ̀dọ̀ yín tàbí Sahihul Bukhari tọ̀dọ̀ àwọn Ṣíà ló wà. Ẹ jẹ́ ká mọ̀, kó má lọ já sí pé, torí mo mọ̀ pé irú àgbàlagbà bíi ti yín ò gbọ́dọ̀ máa parọ́, torá àgbọ́dọ̀ bára lọ́dọ̀ yín. Tàbá bára lọ́dọ̀ yín, a máa já sí pé oúnjẹ tẹ́ ń jẹ lọ́dọ̀ ọba ó ti ń fà yín lápò ya, ní tìtorí pé Ànábì gan kì wá nílọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fáwọn onímímọ̀ níbi sísúnmọ́ ọba, torí pé ńgbà tí wọ́n bá ń súnmọ́ ọba jù yóò gba òtítọ́ lẹ́nu wọn, kódà yóò gba ìmọ́lẹ̀ Ọlọ́run lára wọn. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ kẹ́ bá wa wò, ẹ fẹ́ kẹ́ bá wa wò al-Jami'ul Ahkam al-Qur'an lil Imam al-Qurtubi. Ẹ bá wa lọ wo volume 1, kẹ́ bá lọ wo bí tí al-Imam al-Qurtubi ti ń sọ̀rọ̀ yìí pé fakana al-muslimun al-mawjuduna fi Makkata qad hajaru ila al-Madina wa minhum Abu Bakr wa Umar wa Usman. Ẹ bá wa wò bóyá nínú tírà Qurtubi tí àwọn Ṣíà ló wà tàbí táwọn àfáà Sunnah. Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá wa kó àwọn tírà yẹn jáde káyé lè bá a mọ̀ pé kò sí lọ́dọ̀ yín nínú tírà tí yín nulé, pé al-Jami'ul Ahkam al-Qur'an ti Imam Qurtubi yẹn bóyá tinú tọ̀dọ̀ àwọn Ṣíà ló wà. Bákan náà, bàbá dáadáa, bàbá àlùbáríkà, ẹ bá wa wo Siratu bun Hisham, Siratu bun Hisham. Ẹ bá wa lọ wo volume 2, kẹ́ bá wa lọ wá, kẹ́ dákun kẹ́ bá wa lọ wá dédé irú ọ̀rọ̀ yìí pé al-muslimuna al-mawjuduna fi Makkah qad hajaru ila al-Madina, ìyẹn ni pé ká Nábì ó tó dé minhum Abu Bakr wa Umar wa Usman. Bóyá tinú tọ̀dọ̀ àwọn Ṣíà ló wà, bóyá tinú tọ̀dọ̀ àwọn àfáà Sunnah. À ń bẹ̀ yín bàbá Wàsíù Olúwo, kẹ́ bá wa wò. Bákan náà, ẹ bá wa lọ wo tírà àfáà Ibn Shabbah táwọn náà kú ní 262 al-Hijri, nínú Sahiha wọn táwọn náà jó yé wa pé Ani ibn Abdullahi ibn Umar
ra'aytu Saliman mawla Abi Huzayfata mo rí Salimu ọmọ ọ̀dọ̀ Abi Huzayfa ya ummul muhajirina fi masjid Qubahin tó ń kírun fáwọn tí wọ́n ṣe hijira lọ Madina ní Quba fihim Abubakar wa Umar Tarikhul Madina lórúkọ tírà náà nínú riwaya Ibn Shabba An-Numayri nínú volume 1 ẹ bá wa jí tọ̀dọ̀ yín bóyá tàwọn Shia làwa ń kà tó yẹ pé ìbí ní ń bẹ lọ́dọ̀ yín ẹ dákun torí Ọlọ́run kẹ́ ẹ bá wa wò bákan náà tẹ́ bá wa wò yẹn tán ẹ tún wá wò Sunan Abi Dawud táwọn náà gba àdísì yẹn papọ̀ tí wọ́n separate ẹ̀ tí wọ́n sọ yí pé lamma qadima al-muhajiruna al-awwaluna al-usba nígbà táwọn tí wọ́n kọ́ ṣe hijira ní dé usba qabla makidami rasulillah ṣáájú kó ṣiṣẹ́ Ọlọ́run ó tó dé fakana ya ummuhum Salim mawla Abi Huzayfa Salimu ní ṣáájú fún wọn fakana aktharuhum Qur'ana torón ló mọ Qur'ani jù nú wọn ẹni ó padà wá fi al-Haytham ló padà ṣàfikún pé wà fíhìm Umar nítorí pé wọ́n pa orúkọ Abubakar rẹ̀ ńbẹ̀ ẹ bá wá wò bóyá ó wà lọ́dọ̀ tí tàbí kò sí lọ́dọ̀ tí bóyá tírà àwọn Shia là ń kà bóyá tírà àwọn Sunna ni torí tẹ́ ẹ bá lè bá wa ṣe bẹ́ẹ̀ a máa túmọ̀ sí pé àgbàlagbà ò gbọ́dọ̀ ṣe wọ́n ní ọmọdé àgbà ọmọ àgbàlagbà yẹn wà lọ́jà orí ọmọ tuntun wọ́ kó má lọ di pé àgbà tí ń bẹ lọ́jà gan ni ń wọ́ orí ọmọ ẹ bá wa wò nínú Sunan Abi Dawud nínú hadith ẹ bá wa wò nínú volume 1 ẹ bá ń bẹ bákan náà àfáwà Nasiruddin al-Albani tó já sí pé àwọn náà wọ́n ṣe Sahihu Sunan Abi Dawud ni mò ń sọ Sahihu Sunan Abi Dawud al-Haythami ni wọ́n ṣàfikún pé wà fíhìm Umaru naam tí wọ́n ń yọ orúkọ Abubakar kúrò bákan náà bàbá dáadáa ma ṣe mọ̀ pé lọ́dọ̀ Ibn Shabba yẹn riwaya méjì ní bẹ́ẹ̀ riwaya méjì ní bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá wa wò bóyá èyí táwa ń kà yìí bóyá tàwọn Shia ni bóyá tàwọn Sunna ni bákan náà kẹ́ ẹ bá wa ka riwaya Ibn Azmi bóyá Ibn Azmi tá ń ka tírà rẹ̀ bóyá tàwọn àfáà Shia ni tàbí tàwọn àfáà Sunna nínú al-Mahalla tírà wọn kẹ́ ẹ bá wa ka volume 4 àdísì tó sì ń bẹ́ẹ̀ ni pé wa qala Aliyu حدثنا ابن عبد الرحمن بن عبد الله حدثنا إبراهيم بن أحمد حدثنا الفربري بن المنذر حدثنا أنس بن عياد عن عبيد الله بن عمر النافع عن ابن عمر قال لما قدم المهاجرون الأولون موضع بقباء قبل مكدم رسول الله كان يؤمه مولى أبي حذيفة وكان أكثرهم قرآنا ترون لهم قرآن جنوا تبوا بيبين نسالير تبان قالوا ó tún jẹ́ kó yé ń bẹ̀ nínú 208 ló ti ka ilé tẹ́ bá dé 229 yóò sọ fún yín pé Abubakar wa Umaru wa sahabuhum qaddamu Salima Abubakar àti Umaru àtàwọn tí wọ́n jọ rìnrìn àjò àwọn ni wọ́n ti Salimu síwájú kó kírun fáwọn ẹ bá wa wò tẹ́ bá ní tírà yẹn lé bóyá ó wà ń bẹ̀ àbí ò sí ń bẹ̀ kó má lọ já sí pé al-Mahalla tí àwọn Shia là ń kà tí ti Sunna ń bẹ lọ́dọ̀ tí tó ráfà kan náà tó lọ kẹ́kọ̀ọ́ ní Saudi Arabia tóun náà jẹ́nu ọmọ Sheikh Adama tó kéwú lọ́dọ̀ wọn rí tó padà wá dọ̀ta Sheikh Adam tí ó máa sọ̀rọ̀ sí Mudirul Markaz òun náà ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí gbogbo àwọn tíra tán rí tán kọ́ tí wọ́n tíra àwọn Shia ní o tí wọ́n kọrúkọ àwọn àfáà Sunna sí kí ló dé tá à ń fi Sunna parọ́ bí yóò bá tiẹ̀ wá parọ́ kò gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú orúgbọ̀n funfun inna lillahi wa inna ilayhi raji'un bí yàn bá fẹ́ mẹ́rin mi wá ó lè mẹ́rin wá riwaya yìí sọ fún wa nínú al-Mahalla Ibn Azmi wípé Abubakar wa Umar wa sahabuhum qaddamu Saliman Abubakar àti Umar àtàwọn tí wọ́n jọ wà papọ̀ àwọn ni wọ́n ti Salimu síwájú nígbà tí wọ́n ṣe hijira dé Kuba ẹ bá wa wò bóyá kò sí lọ́dọ̀ yín bóyá nù tàwọn Shia yẹn làwọn kà bákan náà ẹ bá wa lọ ka tírà tí wọ́n pè ní al-Isaba fi tamyizi as-sahaba tó jẹ́ tírà kan náà àwọn gbogbo tírà tí mo ń dárúkọ yìí àwọn àfáà Sunna ni wọ́n tírà àfáà Sunna ni wọ́n Ibn Hajar al-Asqalani ẹ bá wa ka volume 3 tó ń kún ní 852 Adil Ahmed àwọn ni wọ́n ṣe tàkíkù tírà yìí ní Darul Kutub al-Ilmiyya ní Beirut àwọn náà jẹ́ kó yé wa bí al-muhajiruna al-awwalun nazalu al-usbata mawdi'a bi Quba'in qabla maqdami an-nabi sallallahu alayhi wa sallam كان سالم يؤمهم وكان أكثرهم قرآنا وكان فيهم أبو بكر وعمر بن الخطاب وأبو سلمة
wa ibn Zayd bun Abdullah wa Abu Salma bun Abdul Asad hadithu yìí wà nínú Bukhari. Al-Imam Maliki tóhun ti wáyé qabla al-Bukhari ó gba hadithu yìí wá kò pín sí méjì. Al-Imam al-Bukhari ló dé ni wọ́n pín hadithu yìí méjì. Bákan náà mo sọ́njò ní mo lẹ́ni anásìkò ẹni tó dá tírà nìkan òun ló yí orúkọ Abubakar padà, òun ló pa orúkọ Abubakar rẹ̀ tó fi Umaru síbẹ̀ pé Umaru ní bẹ́ẹ̀bẹ̀ kò sá Abubakar mẹ́. Bàbá ẹ bá wa lọ sínú Tabaqat Ibn Sa'd tí mo mọ̀ pé yìí náà láwọn tírà yìí, kẹ bá wa lọ volume 3. Muhammad bin Umar qal Muhammad bin Umar al-Waqidi qal حدثني عبد الحميد بن إمران بن أبي أنس أن أبي قال سمعت بن عمر يقول أقبل سالم مولى أبي حذيفة يؤم المهاجرين من مكة حتى قدم المدينة. tó ń ṣe dédé Ibn Asmi wípé wọ́n ti síwájú ni torí pé ó ti ń kírun yẹn fún wọn láti Mákà bọ̀ títí tí wọ́n fi dé Medina torí pé òun ló mọ Al-Qur'ani jù nínú wọn. tẹni tẹ pé àwọn Ṣíà ló fi ń rú àwọn èèyàn lójú. Bákan náà bàbá Huliyatul Awliya wa Tabaqatul Asfiya tí àfáwà Ibn Jawzi àfáà súnnà ni kódà nínú ọmọ kí Ibn Taymiyyah ni wọ́n. Ẹ bá wa wo tọ̀dọ̀ yín bóyá táwọn Ṣíà làwọn ń kà bóyá tọ̀dọ̀ àwọn àfáà súnnà lẹ́yìn ń kà táwọn náà sọ fún wa pé al-muhajiruna lil Madina al-munawwara qabla an-nabi riwayatu Abu Na'im al-ahfawa Abu Na'im al-Asbahani yu àwọn ni wọ́n kọ tírà yìí, tírà Huliyatul Awliya yìí. Afáwa Ibn al-Jawzi wọ́n wá àwọn okay astaghfirullah tírà yìí tí mo fẹ́ mú wá fún wa Huliyatul Awliya ẹ bá wa lọ yẹ̀wò tí Ibn al-Jawzi. Bákan náà astaghfirullah Huliyatul Awliya tí Abu Na'im al-Asbahani ẹ bá wa yẹ̀wò ń sọ péjì ẹ̀ fún yín nísìn. Ẹ bá wa wo tírà àfáwa Al-Muntazam tí Ibn al-Jawzi tó jáfà súnà kẹ́ẹ̀sì bá wá wo Qurtubi. Naam, nínú Huliyatul Awliya wa Tabaqatul Asfiya Abu Na'im al-Asbahani ni wọ́n kọ àfà súnà ni. Bàbá ẹ bá wá yẹ tọ̀dọ̀ yín wò wọ́n ní haddathana Yaqub an-Nujayrami sana al-Anas bin Musanna sana Affan sana Hafs sana Ghayas sana ibn Jurayj an-Nafi' an ibn Umar wa sana Abu Amr بن حمدان حدثنا الأسن بن سفيان ثنا هشام بن عمارة ثنا أنس بن عياد عن عبيد الله بن عمر النافع عن ابن عمر قال لما قدم المهاجرون الأولون الأسبة قبل مقدم النبي صلى الله عليه وسلم أفاني كان يأمهم سالم مولى أبي حذيفة كان أكثرهم قرآنا fíhìm Abubakar wa Umar. Ẹ dákun ẹ bá wa wútọ̀ dọ́yìn ṣé tíra àwọn Ṣíà lélẹ̀ àbí tíra àwọn àfáà súnnà. Ẹ bá wa wọlé kó má tẹ́rí pé pẹ̀lọ́jú orí tí yìí nísìn tún gbọ́dọ̀ jẹ́ nìkan ẹni tá gbọ́dọ̀ máa wò pé tírú yí bá jáde òótọ́ lẹ́sọ ọ̀rọ̀ kan gbajúmọ̀ àwọn mufassiruna ẹnu wọn kò sórí ẹ̀ kò túmọ̀ sí pọ̀rọ̀ tí wọ́n sọ lálàáfíà o. Nítorí kíni àfáwà Ibn Mas'ud Abdullahi ibn Mas'ud àtàfáwà Abdullahi ibn Abbas wọ́n dìdí jẹ́ kó yé wa ní pé Suratul Falaki wan Nas laysata minal Qur'an ó dẹ̀ wà ní Sahih Bukhari ṣe káwà gbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ bẹ́ẹ̀. Bákan náà láàrin nínú Sahih Bukhari pé Ilyas huwa Idris wa Idris huwa Ilyas ṣe káwà gbàgbọ́ bẹ́ẹ̀ torí pé wà ní Sahih Bukhari àwọn àfáà sọ́nù tafsir Qur'an rárá. Ẹ bá wa wò bẹ́ẹ̀. كان سالم يؤم المهاجرين من مكة حين قدموا وكان أكرههم وفيهم أبو بكر وعمر. إليه تبالغوا هو المنتظم في تاريخ الملوك والأمم Ibn al-Jawzi. Ẹ bá wa wo tọ̀dọ̀ yín ni bóyá kó má lọ jásí pé tí ń bẹ lọ́dọ̀ wa ni ká lè mọ̀ bóyá tàwọn Ṣíà ni tí tọ̀dọ̀ yín jẹ́ ti súnnà káwà lè lọ ra rú ti yẹn kó má lọ jásí pé tàwọn Ṣíà yẹn láàmàkà ṣẹ̀rípò di méjì. Mo fún yín nìkan nínú tírà Huliyatul Awliya wa Tabaqatul Asfiya mo dẹ̀ fún yín ní mi Al-Muntazam fi Tarikhil Muluki wal Umam Ibn al-Jawzi
takọ́ni li abi Naimi al-Asbu'aniyu. A gbọ́dọ̀ níbẹ̀rù Ọlọ́run. Kódà gbogbo ayé ló gbọ́dọ̀ máa ríru yín gẹ́gẹ́ bí ẹni tó ní al-insaf. Nínú tàbá lọ sínú al-Jami' al-Ahkam l'Imam al-Qurtubi, tàbá lọ ka volume 1 nínú Suratul Baqara, aya 43, ẹ lọ ka tafsiri mẹ́. Ibn al-Qurtubi wọ́n pa àdísù nìpọ̀. Wọ́n láti sọ fún wa pé lamma qadima al-muhajirun al-awwalun. Bukhari ni wọ́n sì ń quote al-usba mawdi Abi Quba'in qabla makidam an-nabi. وكان يأمهم سالم مولى أبي حذيفة وكان أكثرهم قرآنا وعن أقال كان سالم مولى أبي حذيفة يأم المهاجرين الأولين وأصحاب النبي في مسجد قباء. إمام قرطبي فهم àwọn tí ń kírun fún ká Nábì ó tó dé jọ́nà Abubakar wa Umar wa Zaid wa Amir ibn Rabi'a. Ṣé al-Imam al-Qurtubi ṣe tafsil ahkam wọn ṣe tírà àwọn Ṣíà ni àbáwọn Ṣíà ni wọ́n já tírà gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n kọ nǹkan míì síbẹ̀. Bàbá à ń rọ̀ yín nítorí t'Ọlọ́run tàbí Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Àwọn ìbéèrè yìí ẹ bá wa yẹ̀wò kẹ́ bá wa dáhùn sí. Bákan náà al-A'lam tí àfáwà Az-Zarkali Khairuddin Az-Zarkali nínú al-I'lam wọ́n ní hayy Salim mawla Abi Huzayfa ya ummul muhajirin al-awwalin qabla al-hijrati fi masjid Quba'in wa fihim Abu Bakr wa Umar. Ẹ lọ́wọ́ volume 3 kẹ́ bá wa wò bóyá tírà ilé yìí bóyá wọn Ṣíà ni wọ́n ní tàbí àwọn àfáà súnnà kẹ́ bá wa sọ fún ayé. Wa fi riwayatin Ibn Shabba fi tarikh al-Madina tí mo ti sọ lẹ́ẹ̀kan ni anna Abdullah bin Umar qala wa kana Salim mawla Abi Huzayfa ya ummul muhajirin al-awwalin wa ashab rasulillahi min al-ansar fi masjid Quba'in fihim Abu Bakr wa Umar. Bàbá ẹ bá wa lọ wo volume 1. Bóyá tírà ilé ìtàkà yìí ṣé tírà àwọn Ṣíà ni àbí tírà àwọn súnnà. As-Siratu al-Halibiyya ẹ bá wa lọ yẹ̀wò ṣé tírà àwọn àfáà súnnà ni àbí tírà Ṣíà ni tó ní kana Salimu ya ummul muhajirin bi Quba'in qabla an yaqdima Rasulullah sallallahu alayhi wa sallam. Tó ráwọn ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹyọ kan náà ni. Darul Kutub al-Ilmiyya bi Beirut ni wọ́n ti kọ tírà ilé ni wọ́n ti tẹ̀. Naam, riwaya ẹlẹ́ẹ̀kejì ni wa kana Salim ya ummul muhajirin al-awwalin fi masjid Quba'in fihim Abu Bakr wa Umar nínú volume 2 yẹn náà lẹ́ẹ̀tì ka méjèèjì. Kí ló yẹ tá ń ṣàbòsí? Al-Muhaqqiq àfáà tó ṣe tààkíkù tírà àfáà wa Adh-Dhahabi tí wọ́n pè ní Siyaru A'lamin Nubala lil Imam Adh-Dhahabi Ash-Shaykh Shu'aib al-Arnaout àwọn ni wọ́n ṣe ṣẹ́rí wẹ̀ ṣáfà Ṣíà ni wọ́n àbáfà súnnà. Ṣé al-Imam Adh-Dhahabi ṣáfà Ṣíà ni wọ́n àbáfà súnnà tó fi jásí pé fi Hamish as-Safa tàbá lọ ka Hamish as-Safa etí tírà ni àfáà sọ síbẹ̀ ó ní anna Adh-Dhahabi ó ní al-Imam Adh-Dhahabi o adhafa isma Abi Bakr min ar-riwaya ó pa orúkọ Abubakar rẹ̀ kúrò nínú riwaya yẹn ni. Èyí tó yẹ kó sọ pé fihim Abu Bakr wa Umar Abubakar àti Umar ń bẹ lẹ́yìn rẹ̀ ó wá kọ fihim Umar ó pa Abubakar rẹ̀. Àfáà Shu'aib al-Arnaout nínú Hamish as-Safa tírà Siyar A'lamin Nubala tó dá mi lójú 100 pẹ́ ní nílé. Àmọ́ lóhun kádà àti ẹ̀ka débẹ̀ ó ní anna Adh-Dhahabi adhafa isma Abi Bakr min ar-riwaya. Al-Imam Adh-Dhahabi pa orúkọ Abubakar rẹ̀ kúrò nínú riwaya ni ó wà nínú Siyar A'lamin Nubala lè Dhahabi. Ẹ lọ ka volume 1 Mu'assasatu Risala bí Beirut òun ni wọ́n kọ ilé. So bàbá ẹnu tí mo fẹ́ kí ìbéèrè tá fẹ́ béèrè lọ́wọ́ yín nu ẹ bá wa yẹ àwọn tírà yìí wò ká mọ̀ bóyá àwọn tírà Ṣíà ni kọ́lọ́n kó ṣàlékún dáadáa fẹ́yìn náà. Kódà Ibn Hajar al-Asqalani tẹ́ bá lọ ka volume 2 rẹ̀ àti volume 13 ẹ̀ qabla makidami nabi ya Ummu Salimu yẹn ó sọ ń bẹ̀. Àmọ́ ṣẹ́ríù ló padà dá wàhálà alẹ́ látara pé tá a bá sọ pé Abubakar ni kí láà sọ ní sọ yí pé ó tún wà nínú kòtò lóbi gbogbo ara ìjí tó wà lẹ́yìn. Bàbá ẹ̀ tó wá sọ ọ̀rọ̀ kan tó jìnà sọ̀rọ̀ bímọ òun náà ni Asma bíntu Abubakar tí ń gbóúnjẹ lọ fún wọn. Bàbá ẹ̀ lọ ka tírà dáadáa Asma wò sí Mákà nígbà tá Ànábì fẹ́ ṣe jíra. Abáṣà ló wà pẹ̀lọ́pọ̀ ẹ
Abáṣà lòun ti padà ṣe hijira lọ sí Mẹ̀dínà torí ẹ sọ ní ara irọ́ tó wà ní pé òun ló ń gbóúnjẹ lọ fánàbì. Asma'u sí ní Mákà rárá nígbà tánàbì ń ṣe hijira, Abáṣà ló wà. ṣùkọ́lọ̀ kó dákun kó ṣàlékún dáadáa fún wa bí yíò ṣe jẹ́ nìyẹn. Kọ́lọ̀ ń járí bàbá pẹ́, a sì mọ̀ yí pé wọ́n lè dá wa lóhun àwọn ìbéèrè yẹn ká lè mọ̀ tó rújú nílẹ̀ yìí lórí èyí ọ̀rọ̀ yẹn. Àwọn tíra yìí kan bá wa dáhùn bóyá tíra ṣíà ni wọ́n àbí tíra súnnà ni wọ́n, bóyá àwọn ṣíà ni wọ́n lọ kọ́ sí, bóyá kò sínú yìí tí ń bẹ lọ́dọ̀ wọn nílé, bóyá tọ̀dọ̀ tiwa ló wà. Ọlọ́run ṣàlékún dáadáa fún wọn. Naam, ká wá bọ́ sínú tọ́pìkì tí Ọlọ́run kádàrá yìí pé mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ dákun fún mi ní ìṣẹ́jú kan kí n fi ṣí àwọn wíńdò yìí. Ibi ìfẹ́ máa ṣókùnkùn díẹ̀díẹ̀. Naam, ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ gan tí mo wá ló gbé mi lọ náà ni wípé ìjẹ́ obìnrin nínú ìsìláàmù yìí ó lè kọrin. Kódà àfáà tí mo ní sọ̀rọ̀ àfáà yìí sọ níbi pé kódà kò lè ka Al-Kùránì láwùjọ káwọn èèyàn gbọ́. Àfáà dáadáa ni wọ́n ń sọ wípé àmáwọn ìyá wa Àìṣà wọ́n máa ń gbà díìsù wa, wọ́n ń sọ fáwọn ọkùnrin tó wọ́n bá jẹ́ òhò wọn ò lè ṣe bẹ́ẹ̀. Àlàyé tí mo wá fẹ́ ṣe lélẹ̀, ìjẹ́ a lè sawtul mar'a awra, ṣé ohun obìnrin ṣé ìhòhò ní lóòótọ́ níbi ọ̀rọ̀ tàbí níbi kó kọrin tàbí kó ka Al-Qur'an? Àkọ́kọ́ ni wípé kẹ́límà ní ìbára yẹn kìí kọ́kọ́ sọ̀rọ̀ Ànábì Muhammad. Ó dàbí ìgbà tá a bá ń sọ wípé ikhtilaful a'imma rahma, ìyapa ẹnu àwọn àfà àánú ní máa ń wá. Al-ikhtilafu adhabun laysa fihi rahma, torí bọ́lọ̀ ní inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fa'buduni. Torí pé à ń yapa ẹnu kò sáànú kankan mẹ́, torí ẹyọ kan lóòótọ́ ó jẹ́, ìrọ́nà ó jẹ́ ẹyọ kan, ìrọ́nà ó tún jẹ́ ẹyọ kan. Kò sì sínú ṣàríà wípé tí Imam Málíkì bá lọ báyìí ẹ tẹ̀lé, tẹ́nìkan bá lọ báyìí ẹ tẹ̀lé, èyí tó tọ́ bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ lórí ń tán ṣe fàǹfà lé lórí ló dáa kéèyàn tẹ̀lé. Torí níjọ́ mi èmi rí àdísù ó sì rẹ́rí, èmi ò lẹ́rí olùlàákàyè. Àwọn àfáà tó tẹ̀lé mọ́sáàbù ni wọ́n wà lólàákàyè tàfà yẹn, wọ́n fi ẹ̀rí Al-Kùránì yẹn wọ́n fi yẹn lẹ̀, wọn ò nílò. Wọ́n á ní nítorí pé àwọn ń tẹ̀lé mọ́sáàbù àfáà yẹn, tọ́lọ́hun ò sì ní pé àfáà yẹn lálìkẹ́ àwọn tó pé kò rán sí wa, ájọmọjọmọ lẹ́yìn Ànábì Muhammad ni, á sì jọ rojọ́ ni. Kọ́lọ̀ ń dákun kó ṣíjú àánú wò wájọ́ náà. Wa fil hadith, nínú tá a fi mọ̀ yí pé àkọ́kọ́ ni yí pé orin nínú Islam, àwọn àfáà kan máa ń sọ pé ìwọ̀ ni kìí ṣe wọ̀. Ọlọ́run ò fi bìkan ṣorin léèwọ̀. Àyà tí wọ́n sì máa mú wá nu Suratu Shu'ara náà ni wa-shu'ara'u yattabi'uhum al-ghawun. Ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn tí wọ́n máa kọrin nì, àwọn onísọkúsọ ni wọ́n máa tẹ̀lé wọn. Ẹlòmí aláwọn táyé wọ́n ti ta, ẹlòmí aláwọn táyé wọ́n ti parẹ́. Gowin, àwọn tí ó yẹ pé ìwà àwọn èyí sábà bá tàwùjọ mú tàbọ́rọ̀ wọn. Ọ̀gbígbà àwọn ọ̀sán bí kanáà Al-Qur'an, ó ní walladhina hum 'anil laghwi mu'ridun. Àwọn ẹgbẹ́ níbi kásọ̀sọ́kúsọ káwíwíkúwí wọ́n máa gbórí kú ọmọ. Nígbà t'Ọlọ́run sọ̀rọ̀ kò fún Ànábì, ó ní ma yantiqu 'anil hawa ma dalla sahibukum wa ma gawa, ma dalla sahibukum wa ma gawa. Ẹni tí ń já Ànábì yẹ o, ma dalla kò ṣọ̀rọ̀ wí o, wa ma gawa kò sì sọ̀sọ̀kúsọ o. Gọ́wí yẹn, gọ̀wún lọ́lọ́ fi ní aṣu'ara, àwọn olùkọrin níjọ́ yẹn ó ń ròyìn bí wọ́n ti rí yattabi'uhumul gawun, torí pé àwọn tí wọ́n máa sọ̀sọ́kúsọ máa tẹ̀lé wọn. Alam tara annahum fi kulli wadin yahimun, ṣé wọn náà rí pé gbogbo tí wọ́n bá dé yahimun wọ́n máa gbàbẹ̀ kan ní. Ṣé pé ẹlòmí ò afẹ́ ilé máa rántí tọ́lọ́ mọ́. Wa annahum yaquluna ma la yaf'alun, wọ́n á dẹ̀ máa sọ tán lè ṣe.
in tí wọ́n jẹ́ wọ́n máa pera wọn, wọ́n máa kí ènìyàn ní tí ò jẹ́. Ọlọ́run ó wá fi istithna sí, ó ní illal ladhina amanu wa amilu salihat, àyàfà àwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú Ọlọ́run, wa amilu salihat, tí wọ́n ń ṣe dáadáa nínú àwọn tani, nínú àwọn akọrin. Torí àwọn akọrin tí ń kọrin jọ́nà olùkọ́tọ̀ Ọlọ́run ni wọ́n. Ọlọ́run wá fi àyàfi ilẹ̀, àyàfi alladhina amanu wa amilu salihati, ìyẹn ni pé nínú àwọn olùkọrin, torí pé ọ̀rọ̀ àṣọ àráwù ní ń wí, kí ló bí alladhina amanu wa amilu salihati, àfàwọn tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́, tí wọ́n ń ṣe dáadáa nú àwọn akọrin, wa dhakarullaha kathira, tí wọ́n dẹ̀ ń rántí Ọlọ́run nínú orin wọn, wa intasaru min ba'di ma zulimu, àwọn eléyìí wọ́n máa fi orin wọn wá ìrànlọ́wọ́ fún àwọn ènìyàn lẹ́yìn tí wọ́n bá ti ṣàbòsí wọn, bóyá ìjọba ṣàbòsí, àwọn eléyìí ni wọ́n forin sọ̀rọ̀ fáyé, káyé lè mọ̀ pé ìyà ń jẹ àwọn kan tí ìjọba ó tẹ́tí irú ẹ̀ máa ṣẹlẹ̀. Ẹ wo àwọn àgbàlagbà tí wọ́n kọrin lọ́jọ́ sí ni, bí ìyà bá ń jẹ àwọn èèyàn wọ́n forin sọ láti jẹ́ kí ìjọba lè mọ̀ pé ìyà ń jẹ àwọn èèyàn. Àwọn tòní wọ́n lè sọ mọ́, ìjọba ni wọ́n máa kì tí wọ́n bá ti rún jẹjẹ ń bẹ̀. Ìyẹn fi hàn yí pé Ọlọ́run pín àwọn akọrin sí méjì, ash-shu'ara'u lil-kuffar alladhina yattabi'uhumul ghawun, táwọn onísọkúsọ máa tẹ̀lé, wash-shu'ara'u lil-mu'minun, àtàwọn akọrin tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run, wa ya'maluna as-salihati wa yadhkuruna Allaha fi ash'arihim, tó dẹ̀ máa ń rántí Ọlọ́run nínú orin wọn. Ahlan wa sahlan bikum Luqman Ọlánrewájú, lillahi alhamd, ana lastu sufiyan. So mú yẹn dání, torí gbogbo ẹni tẹ́ bá ti ń bá ń sọ̀rọ̀ tó bá ti takò tọ̀dọ̀ yín, ebi èso ń súfí. Lastu sufiyan wa lastu sunniyan, bal ana muslimun wa amantu billahi wahda wa bi rasulihi sallallahu alayhi wa sallam wa bi kitabihi al-Qur'an, wa ana ma'a kulli man amana billah. So ìyẹn ó ṣì yíò wí, inna dhanna inna mina dhann ba'da ithmu wa dhannu akdhabul hadith kama qala rasul, hadha dhannu mink wa laysa kadhalik. Kó mú yẹn dání bẹ́ẹ̀. Èyí tí ń bá wí tí ò bá rí bẹ́ẹ̀ náà ni kó mẹ́rin wá pé kò rí bẹ́ẹ̀. Bí ìhun ti lọ́nu ni Al-Qur'ani là ń tú yìí, bí ń táwọn àwọn àfáà súnnà ń tú, àwọn àfáà Sunniyya náà sì tú nìyẹn. Tó bá sì mọ̀, Ànábì Muhammad ní àwọn kẹnu sàhábà rẹ̀ jẹ́ pé iṣẹ́ orin ni wọ́n ṣe tí wọ́n fi kú. Tó bá mọ̀ kéwú débẹ̀ lónìí, Hassan ibn Thabit alaysa mina shu'ara, Luqman Ọlánrewájú lọ kàtírà, sórí ìtẹ́yìn ṣe kò lè distract mi billahi alazim. Hassan ibn Thabit ó kọrin débi pé Ànábì ṣàdúrà fún pé ayyadakallahu bi ruhil qudus fi sahihil Bukhari wa fi Muslim. Ànábì ṣàdúrà fún pé ayyadakallahu bi ruhil qudus, nígbàtá Ànábì ò sí láyé mọ́, ń kọrin nínú mọ́ṣáláṣí Ànábì ìjọ kan. Umaru wá débẹ̀ wá ń jájú mọ́, ó wá ń sọ fún Umaru wípé wa qad anshudu fihi wa fihi man huwa khairu mink, èmi ti kọrin nínú mọ́ṣáláṣí ẹni olóore jù ẹ lọ́wọ́ àmẹ́ ó sì gbọ́. Umaru béèrè ń jọ́nà Abubakar ní bó ti rí ni o, kódà Ànábì sọ mú pé ayyadakallahu bi ruhil qudus, ayyadakallahu bi ruhil qudus. Tó bá tiẹ̀ tó fẹ́ gbọ́ yé níwọ̀nba, bóyá kó lọ ka fíkíù súnnà, o ní ìdájẹ̀ṣẹ̀ sáré lọ ní Sahih Bukhari, tó ráwọn àfáà yín ti bá làákàyè yín jẹ́, wọn ní sòótọ́ fún yín, dogmatism tó fi ń lo ayé yẹn lẹ́rò pé ìmọ̀ ti tán sọ́dọ̀ àwọn àfáà yín. Wá jẹ́ àtẹ̀síwájú, kò kọ́kọ́ sí àdíìsù kan tí ń já sí wípé ní sawtul mar'ati awratun, pé ìhòhò lóhun obìnrin, kò sádìsì ti jẹ́ bẹ́ẹ̀. Tádìsù yẹn bá sì wà, ẹsọ tírà tó wà fún wa nínú àwọn al-kutubul ahadithu as-sahiha. Kìí kọ́kọ́ sọ̀rọ̀ Ànábì Muhammad, ó kàn jẹ́ ọ̀rọ̀ lásán táwọn àfáà máa ń sọ ní, kìí sọ̀rọ̀ Ànábì, kìí sì sọ̀rọ̀ ṣàríà.
alhamdulillah mi yìí ṣe jálàbí mi yìí sì ṣe Tìjàníyà orí pé ayé ẹ̀ ti ń bàjẹ́ lọ díẹ̀díẹ̀ bó ṣe tó ń parọ́ sí yẹn alhamdulillah ọlọ́wọ́ bá mi ṣàánú ẹ̀ wa fil hadith nínú hadithu Barida qala kharaja rasulullahi sallallahu alaihi wasallam fi ba'di maghazi Ànábì jáde níjọ́ kan lọ sí nínú àwọn ogun tánàbí lọ jà falamma sarafa nígbà Ànábì wá tó ogun dé jahati jariyatun sauda obìnrin dúdú kan tún wá dé wá bá Ànábì faqalat ya rasulallah ó wá ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run inni kuntu nazartu in raddaka Allahu saliman an adrib bayna yadayka wa ataghanni afami Asad Abdul Wasi ẹ máa bá mi gbọ́ àdísù yìí o kẹ́ lè mọ̀ pé àwọn èèyàn ń lórúkọ Islam orúkọ ẹ̀sìn láti fi kó làákàyà àwọn mùsùlùmí lẹ́rúkọ má lè dánúrò wọ́n nígbà táwọn Nábì wá dé látogun ni ọmọ obìnrin dúdú kan wá bá kí náà ṣe màpọ̀ obìnrin dúdú ni torí pé kò bójú ìyíwò ni mùrínú mọ́lẹ́kà sí ń sọ pé obìnrin mélòó ló ń bójú láyé Adam Muhammad bí ò tí wọ́n kúkú takò àmọ́ truth must be told ojú bíbò aqidatun yahudiyyatun mo sọ́njọ́ ní mo sì sọ orúkọ tírà tó wà ibẹ̀ láti lọ jí wá sínú Islam ìdí nìyẹn tí ò fi ní háyà wọ́n ń lọ mọ́ lẹ́sẹ̀ ni ó ní inni nazartu ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run mo pinnu pé in raddaka Allahu saliman an hadribu wa ataghanni mo dìídì pinnu fún Ọlọ́run pé tọ́lọ́run bá lè ṣọ́wọ́ Ànábì dé padà lójú ogun yìí pé màá lùlù fún wa Ànábì má dẹ̀ kọrin fún ọ obìnrin ni o mi ò fẹ́ dárúkọ àfáà tí ń ṣe pópópó yẹn torí pé àfáà yẹn ń sọ nípa madhahibul al-fiqhiyyati al-arba'a ìrònú àwọn àfáà nìyẹn kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn ohun táwọn ojú táwọn fi wò lọ́dọ̀ tí wọ́n ìrònú wọn ò stand ìfẹ́sìn Ọlọ́run ìgbìyànjú lásán ni Sauda obìnrin dúdú yìí ya Rasulullah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run inni nazartu in raddaka Allahu saliman an adriba bayna yadayka wa ataghanni mo dìídì lérí fọ́lọ́run pé tọ́lọ́run bá darí rẹ̀ padà dé rọrùn pé màá kọrin wájú rẹ̀ má dẹ̀ lùlù sí l'Ànábì bá dáhùn wípé in kunti nazarti fadribi tó bá yẹ pé lóòótọ́ ló pinnu fọ́lọ́run ó yá lùlù kó kọrin wa illa fala tó bá já sí pé ò bá pinnu pẹ̀lú Ọlọ́run o má jà pò lú o nígbò ó sì jẹ́ pé ó pinnu ni faja'alati tadribu wa tughanni ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lùlù ó dẹ̀ kọrin fún Muhammad sallallahu alayhi wa sallam hadithun rawahu Tirmidhi wa huwa hadithun hasan kama qala at-Tirmidhi qala ma wa shalikun gẹ́gẹ́ fún wọn àwọn ilé ìwọ̀n yẹ́kú kádírà alẹ́kọ̀ọ́ ni wọ́n máa lọ tí wọ́n kan dorí kódò táwọn ò lè darí ẹ̀rí ọ̀rọ̀ táwa mú wáyìí fa huwa yadullu ala jawasi sima'i ghinahi al-ajnabiyya ó ń sọ fún wa pé ó lẹ́tọ̀ọ́ nínú ìsìláàmù pé a lè gbọ́ orin tóbìnrin bá kọ kódà kóbìnrin yẹn jẹ́ àjòjì táàmọ́ àwọn àfáà sọ bẹ́ẹ̀ wọ́n ní alladhi huwa akhasu min mutlaqi sawt idha aminatil fitna ibi táwọn àfáà máa gbé kan gbànú ni wípé lódì wọ́n dẹ́ pé ní gíhán tó bá pọ̀ ohun yẹn kò lè dá wàhálà lẹ̀ kò sí ohun tó dùn tí ó lè dá wàhálà lẹ̀ kódà ọkùnrin gan fúnra rẹ̀ tó bá lóhun tí ń bá ń ka Qur'an ó lè dá àdánwò sílẹ̀ nínú ẹ̀mí obìnrin tóbìnrin ó sì máa ń bí kójọ́kọ̀ òun bẹ́ẹ̀ náà ní ó rí lọ́dọ̀ ọkùnrin tó láwọn obìnrin kan àwọn ọkùnrin kan bẹ láyé wọ́n ní ohun ju obìnrin lọ tí ẹ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ àbí wọ́n ń ka Qur'ani àbí wọ́n ń kọrin inú obìnrin ó sì máa dùn yóò máa mú ohun náà bákan náà tá a bá lọ ka tírà àfáwà Tuhfatul Awadhi nínú ọ̀rọ̀ wọ́n ní wa tughanni dalilun ìtọ́ka ni pé obìnrin yẹn kọrin ala anna sawta al-marhab bá pé ó ń obìnrin mubahu ni ìwọ náà lọ ka tírà Tuhfatul Awadhi so mubahun into leto ni idha khala anil fitna Ibn Hajar nípa hadisi wa huwa yashrahu hadith al-Bukhari
nígbà tí wọ́n ń tú hadisi Bukhari yẹn fi ghinahi li jariyatayn ṣàpọ̀ obìnrin kan ló kọrin fún Ànábì yẹn tó sì lùlù. Nígbà tí Ibn Hajar ìtú wá ń ṣe ṣẹ́ríwù àwọn ọmọ obìnrin méjì kan táwọn náà kọrin lọ́dọ̀ Aisha tá Ànábì wà ń bẹ̀. Jẹ́ kí n kọ́kọ́ mú hadisi yẹn wá nínú Sahihul Bukhari náà ni an Aishata radiyallahu ta'ala anha qala dakhala alayya Rasulullahi sallallahu alayhi wa sallam wa indi jariyatani tughanniyani. Aisha lánàbí wọlé tọ̀ mí níjọ́ kan, àwọn ọmọ obìnrin ọ̀dọ́bìnrin méjì kan, àwọn ọmọge méjì kan bẹ lọ́dọ̀ mi táwọn méjèèjì ń kọrin bi ghinayi bu'athin lórí tó ń sọ nípa àwọn tọ́lọ́run ti gbé dìde, bóyá àwọn ànábì Ọlọ́run tí wọ́n ti kọjá tàbáwọn ogun tó ti ṣẹlẹ̀, àwọn ìṣẹ̀lẹ̀ tó kọjá. Nígbà ànábì wọlé fàtọ́jà alẹ́lfẹ́rash lànábì bá dùbúlẹ̀ sórí ẹni wa hawwala wajhahu ló bá kọjú ẹ̀sẹ́gbẹ̀ lọ́hun, àwọn ń kọrin ń bẹ̀ wọ́n lù nǹkan. Wa dakhala Abubakar, Aisha radiyallahu ta'ala anha ó l'Abubakar wá wọlé. Nígbàtí yẹn wọlé fantaharani ló wá jágbe mọ́ mi wa qala midhimaratu shaytani inda rasulillah. Irinṣẹ́ òṣùré lẹ́lù lẹ́gbẹ́ òjíṣẹ́ Ọlọ́run yìí, ẹ wo ronú Abubakar, ẹ wo ronú tó jíṣẹ́ Ọlọ́run. Ó ní midhimaratu shaytani inda rasulillah, irinṣẹ́ òṣù lẹ́gbẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Kéde tó sọ bẹ́ẹ̀ l'Ànábì bá kọjú sí wọn, da'ahuma, fi àwọn méjèèjì lẹ̀ o, fi wọ́n lẹ̀ kí wọ́n máa kọrin wọn kọ́ máa lùlù wọn lọ. Falamma ghafala ghamzatahuma fakharajata, nígbà táwọn méjèèjì wá tẹ́ra wọn lọ́rùn tán wọ́n á jáde lọ. Hadith yìí ń bẹ nínú Sahih Bukhari nínú hadith 949, ó wà nínú Sahih Muslim nínú hadith 892, ó wà nínú Ibn Majah nínú hadith 1898. Nínú riwaya mi lọ́dọ̀ al-Imam al-Bukhari, Imam Bukhari ní wa dhalika fi yawm 'Eid, ọjọ́ tá ń sọ yẹn o, ọjọ́ yẹn ń jẹ́ lọ́jọ́ ọdún. Ó ní faqala Rasulullah, òjíṣẹ́ Ọlọ́run dá Abubakar ló kó ya Abubakar, èrè Abubakar, inna li kulli qawmin 'idan da'ahuma, tàbí níbo mi da'ahunna, fi wọ́n lẹ̀. Inna li kulli qawmin 'idan, torí gbogbo àwọn èèyàn kankan ni wọ́n lásìkò ọdún. Wa hadha 'iduna, àsìkò ọdún ti wà lélẹ́yìí, tó bá ń lùlù tí wọ́n ń ṣàjọyọ̀ kò sí láì fi mẹ́, fi wọ́n lẹ̀. Hadha hadithun sahihun min al-Bukhari wa Muslim wa Ibn Majah. So kọ́lọ̀n kó ṣíjú àánú wa, so kọ́lọ̀n kó rán má ṣe wá ní fọ́lò tí ó kàn máa fọ́lò. Àwọn ẹ̀rí tá a mú wá yìí ó ń fi hàn wípé obìnrin nínú Islam ó lè kọrin. Tíra tá ń wí tó bá lọ ka tíra yìí, yas'alunaka fi ddini wal hayat. Naam. Tíra yìí àwọn àfá ńlá ni wọ́n kọ. Wọ́n ní wa qad rawa al-Imam al-Bukhari. Al-Imam al-Bukhari àwọn ti gba ẹgbà wá ma yufidu anna ar-rasula sallallahu alayhi wa sallam qad ajaza al-ghinaha wad-darba, pé Ànábì ṣe lẹ́tọ̀ọ́ orin kíkọ àti ìlù lúlù wad-darba bid-duf. Qad ajaza al-ghinaha wad-darba bid-duf, Ànábì ṣe lẹ́tọ̀ọ́ ká lùlù ká sì kọrin. Wá gbọ́ ẹ̀rí ẹ̀. Wọ́n ní kama ruwiya aidan ma yufidu anna Aishata, gẹ́gẹ́ bí wọ́n ṣe gbẹ ìgbà wá ní tó ń fún wa láǹfààní pé ìyá wa Aisha radiyallahu ta'ala anha kana indaha fatatun yatimatun, ọmọ kan bẹ ó ń gbé lọ́dọ̀ ìyá wa Aisha tó ń bá gbé lọ́dọ̀ Ànábì. Ọmọ yẹn jọ ọmọ òrukàn, turabbiha, Aisha ní ń tọ́jú ẹ̀. Orúkọ ọmọ ni wọ́n ń pè ní Al-Fari'a, ismuha Al-Fari'a, Fari'a lórúkọ ọmọ ni. Fasawwajat li rajulin min al-ansar, Aisha wá fi lọ́kọ fárákùnrin kan, ó fẹ́ sin lọ lé ọkọ fárákùnrin kan nínú àwọn ará Medina. Wa adrata Aisha zafafa, Aisha wá lọ síbi ìgbéyàwó ọmọ ni. Falamma raja'at, nígbàtí Aisha wá ń padà bọ̀, faqala laha Rasulullah sallallahu alaihi wasallam, òjíṣẹ́ Ọlọ́run wá sọ fún pé ya Aisha, ìrẹ Aisha,
ma kana ma'akum min lahwin kó nǹkan eré dání gbélù kọrin fa innal ansar yu'jibuhumul lahwa orin máa ń dùn mọ́ àwọn ansar àwọn ará Madina wọ́n fẹ́ràn orin wọ́n sì fẹ́ràn kí nǹkan máa dùn. Ànábì ń bi wọ́n léèrè bẹ́ẹ̀ pé ma kana ma'akum min lahwin kí ni ń bẹ fún yín nínú tẹ́ẹ̀fẹ́ fi dá wọn lára yá tẹ́ẹ̀fẹ́ fi ṣeré fún wọn. fa innal ansara yu'jibuhumul lahwa ay al-ghina tó ráwọn ará Madina wọ́n fẹ́ràn orin púpọ̀ orin máa jọ wọ́n lójú. wa hadha ala sabilil istifham Ànábì ń bi léèrè ọ̀rọ̀ yìí ní ojú pọ̀ náà ẹni tá ń béèrè lọ́wọ́ rẹ̀ kó lè dáhùn kó sì lè gbọ́rọ̀ yẹn yé. wa fi riwayatin ukhra nínú ẹgbàá mi annahu qala laha Ànábì sọ fún yàwó Aisha yìí pé fa hal ba'athtum jariyatan tadrib bid-duf wa tughanni ṣé ti wá ọmọ obìnrin kan tó lè lùlù tí ó kọrin nínú Sahih Bukhari náà ni o nínú Sahih Bukhari náà ni o nínú Sahih Bukhari Ànábì ń bi wọ́n lè pè fa hal ba'athtum bi jariyatin ǹjẹ́ ti wá ọmọ ọ̀dọ́bìnrin kan tadrib bid-duf wa tughanni tí ó kọrin tí ó sì máa lùlù. Faqala Aisha láìṣà bá ní ìrẹ̀ òjíṣẹ́ Ọlọ́run madha taqulu ya Rasulallah kí ló ní ká wí kí lá máa wí ìrẹ̀ òjíṣẹ́ Ọlọ́run kí ló ń wí. Ànábì ló tún wá dáni tí wọ́n kọ́njọ́ náà fún wọn kí sì lórí náà orin yẹn ń bẹnu Sahihul Bukhari pé ataynakum fahayuna nuhayyikum falawla al-abatu samara lam tuhallil biwa'dikum orin yìí Ànábì fún rẹ̀ ló wá dáni fún wọn. Ibi a ti ń ṣe mistake ní pé Ọlọ́run ní wa shu'arahu yattabi'u bi ma 'allamna ushira fi ìmọ̀ orin kọ Ànábì yẹn ni pé ṣe Ànábì lólórin wa ma yanbaghi lahu kò dẹ̀ ṣeéṣe kó jásí kó ní wà máa kọ fáwọn èèyàn. Kí ló sì fáńjọ́ náà ní pé olórin pọ̀ orin ni wọ́n kọ́ Mẹ̀dínà jọ́nà ńgbà Ànábì dé àwọn ọgbà àṣebó lórin lòun náà ìyíhun ló bí kọ́lọ̀ mú ọ̀rọ̀ yẹn wá torí pé tọ́lọ̀ ń bá dákẹ́ lórí ẹ̀ wọ́n sọ Kùránì dórin ló fi ní ma 'allamna ushira ẹni tá ń sọ yìí àfìmọ́ orin mọ́ wa ma yanbaghi lahu kò dẹ̀ ṣeéṣe kò ẹ́pọ̀ orin ni ó máa kọ tẹ́yìn fi ń pè lólórin nì kò sí tí ń wí illa dhikrun wa Qur'anun mubin ìyẹn lórí al-Qur'an. Àwa ní ìsìn àyíṣó lórin kò túmọ̀ sí pé tá a bá gbọ́ orin ká má lè kọ́. Ànábì fún rẹ̀ ló dáni fún wọn jọ́nà yìí pé ataynakum fahayuna nuhayyikum falawla al-abatu samara lam tuhallil biwa'dikum. Ànábì ló dáni jọ́nà. Ìyún jẹ́ ẹ̀rí kan tó fẹsẹ̀ rinlẹ̀ yìí pé obìnrin lè kọrin wọ́n sì lè lùlù sí. Naam. Walaqad rawa an-Nasa'i al-Imam an-Nasa'i náà tún gbẹ̀gbà wá anna Rasulallahi sallallahu alayhi wa sallam qala bó jíṣẹ́ Ọlọ́run sọ wípé faslu ma bayna al-halali wal-harami ad-dufu wad-dar. Àdísù yìí ọ̀pọ̀ àfáà ni ò gbọ́yé pé ìyàtọ̀ tí ń bẹ láàrin halal àti haram òun náà ni orin àti ìlù. Kí ni ìtumọ̀ rẹ̀? Ìntánẹ́bì fẹ́ sọ mẹ́rin ni pé ìntá fi dá ìgbéyàwó halálímọ̀ òun náà ni orin àti ìlù. Ìyàwó halálí ni wọ́n máa ń lùlù àtórin sí. Ìyàwó tí wọ́n bá ti lùlù tí wọ́n àkọrin sí kìí ṣe ìyàwó halálí ìtumọ̀ àdísì inú. Tí wọ́n bá tún nísìn nǹkan mi ni ó tú sí. Wá jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún ẹ kó lè yé ẹ dáadáa. Ay al-amru al-fasil ìyẹn ni pé òǹyà bayna az-zawaj al-halal wa bayna al-alaqati ghayra al-mashruha in ta fi mọ ìyàtọ̀ láàrin ìgbéyàwó ìsìláàmù tó jẹ́ èyí tó lẹ́tọ̀ọ́ pẹ̀lú èyí tó já sí pé àṣepọ̀ lásán tí ò lẹ́tọ̀ọ́ tí ò jọmọ́ ti ìsìláàmù òun náà ní kán lùlù kọ́kọrin níbi ti ìsìláàmù yẹn. Faka'annahuma matlubani shar'an
fi mithli hadha al-maqam islam pàtàkì ẹ̀ púpọ̀ níbi ìyàwó pé kán lùlù ńbẹ̀ kán sì kọrin ńbẹ̀ in tí ó máa jẹ́ al-fasil láàrin ìyàwó aláàlí àti ìyàwó tí è ṣe aláàlí nù torí pé wọ́n kọ̀ ṣe yẹn ẹ̀ níbọn máa ṣe àmọ́ tí aláàlí wọ́n lùlù wọ́n kọrin ńbẹ̀ wá gbọ́rọ̀ Ànábì Muhammad ó ní wa kadhalika rawal imam bẹ́ẹ̀ náà ni ó tún gbà wá pé anna nabiyya sallallahu alayhi wa sallam qala ó tún ní a'linu hadha an-nikah Ànábì tún ní ẹ pariwo ìyàwó tẹ́ bá fẹ́ ṣe waj'aluhu fil masajid ẹ ṣe nínú mọ́ṣáláṣí wadribu alayhi bid-dufuf ẹlùlù sí ṣe wọ́n kàn mọ́ lùlù lásán ni ìtumọ̀ àdísù yẹn ni pé al-fasil bayna al-halal wal-harami ad-darbu wad-duf yẹn ni pé kán lùlù wa sawtul gina kan sì kọrin sí ìyàtọ̀ tí ń bẹ́ẹ̀ nìyẹn ad-dufu wa sawt kan lùlù kan kọrin níbi ìyàwó Islam àdísù Ànábì wá sọ bẹ́ẹ̀ pé a'linu hadha an-nikah ẹ polongo pé ẹ fẹ́ ṣe ìyàwó fáwọn èèyàn waj'aluhu fil masajid ẹ ṣe nínú ilé Ọlọ́run nínú ilé ìjọsìn wadribu alayhi bid-dufuf kẹ́ẹ̀sì lùlù mẹ́ lórí ìyàwó ìyẹn ni pé wadarbu ad-dufuf bi suhbati al-ghina'i fil 'ada kálùlù kákọrin níbi ìgbéyàwó Islam farama púpọ̀ léyìí tí ó mọ̀ túmọ̀ sí pé ọkùnrin lè kọrin obìnrin lè kọrin ìwà wo ní ń bẹ lára olórin ló ṣe pàtàkì jù ẹlòmíì tí kìí ṣe olórin tó jẹ́ àfá ìwà ẹranko mọ̀ ń bẹ lára ẹ bí irú èyí tó ń kọ́mẹ́ǹtì jákàjẹ̀gáyà yìí ṣàpọ̀ ń súnnà kan ní àmọ́wọ́ ẹranko ní bẹ lára ẹ ṣàpọ̀ bí irú eléyìí bá jẹ́ olórin yóò yà wèrè púpọ̀ kọ́lọ́n kó ṣàánú fún wa kìí sì ṣe àwọn òdodo ọ̀rọ̀ yìí ló sì ń bínú kìí ṣe nǹkan míì náà ìyí ń lọ bẹ́ẹ̀ kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ Imam Malik ẹ wá rí pé tí wọ́n fi ń dà wá láàmú ni pé ààrẹ ẹ̀rí tàfà yẹn mú wá náà ní wípé ẹ ṣe tó bá wà lórí irun ṣé obìnrin lè sọ̀rọ̀ kó ṣe subhanallah obìnrin lè ṣe subhanallah lórí irun ìwọ ni wàá sáré pè mí lólódo àmọ́ ó padà wá rí pé bàbá rẹ àti ìyá rẹ olódo nígbà tí ń bá ṣàlàyé ọ̀rọ̀ tán àwọn ọmọ ẹwẹ́ tí wọ́n yé fara balẹ̀ yìí wọ́n ti fi súnà bala akáyè mi jẹ́ súnà ṣaitaniya tariqatun shaytaniyya tí wọ́n ń pè fún wọn ní súnà nínú làákàyè tó rò pé súnà ló ń ṣe tó ń bayé jẹ́ tó ń bàdúgbò jẹ́ tó ń bàlú jẹ́ tó dánlé tó dá lọ́nà ò dá lọ́dọ̀ àwọn onímímọ̀ ò dá lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ṣe irú wẹ̀ yí ẹnìkan mẹ́rin Islam ó sì máa ń ṣe èyí tó lè yìí ṣe tó lọ́n Lukmanu yìí àwọn Lukmanu sì máa ní làákàyè wọ́n máa jọ́jọ̀ gbọ́n àmọ́ bí Lukman ṣe jẹ́ Lukmanu al-Ghafil Lukmanu al-Hakim la máa ń gbọ́ so al-Imam Malik àwọn ni wọ́n wá jẹ́ kó yí wa pé annal mar'ata tusabbihu mithla ar-rajal àwọn obìnrin àwọn náà wọ́n lẹ́tọ̀ọ́ láti máa ṣe subhanallah lórí irun bí ìtọkùnrin ibẹ̀ la fa yẹn mú dání pé àfà ẹ sọ fún wa ṣé tó bá ń kírun lọ́wọ́ ṣé obìnrin ṣé ó lè ṣe subhanallah wọ́n nítorí pé ohun ó lè ṣe àwọn àṣìgbọ́yé la máa ń gbọ́ al-Imam Malik wọ́n jẹ́ kó yí wa pé annal mar'ata tusabbihu mithla ar-rijal lórí irun obìnrin náà lẹ́tọ̀ọ́ láti ṣe subhanallah lódiwọ̀n táwọn ọkùnrin ò bá ní ìnáyà pé ọkùnrin yẹn ó ṣe mistake ìmáàmù tó wà wájú tó ti jóbìnrin ni wọ́n lẹ́tọ̀ọ́ láti ṣe subhanallah kí nìdí ni pé wa anna qawlahu wọ́n lọ́rọ̀ tá Nábì sọ yí pé at-tasfiqu lin-nisa yí pé ìpàtẹ́wọ́ obìnrin àwọn obìnrin ló máa ń pàtẹ́wọ́ Imam Malik ní tá Nábì gbà lérò ń bẹ̀ ni pé zamma fi'luhu fi salat yí pé ìṣesí yẹn ìṣesí tí ò dá lórí ìrun ni kéèyàn pàtẹ́wọ́ kì í ṣe pé tó ń sọ ni pé káwọn obìnrin ṣe kíni kan máa pàtẹ́wọ́ Imam Malik sọ bẹ́ẹ̀ tó bá lọ ka Sharh Sahih al-Bukhari Ibn Battal so ọ̀rọ̀ tí Imam Malik sọ yìí tó bá lọ ka Sharh al-Bukhari Sahih al-Bukhari ti Imam Ali ibn Battal ó rí ń bẹ̀ pé ta'awwala ashabuhu qawlahu nígbà tí wọ́n ń sọ ìtumọ̀ gbólóhùn yìí pé innama tasfiqu lin-nisa pé àtẹ́wọ́ pípa obìnrin ló ń pàtẹ́wọ́ yẹn ni pé annahu min sha'nihinna fi ghayri as-salat pé ìṣesí wọn ní tí è ṣe lórí ìrun yàtọ̀ sórí ìrun
fa huwa ala wajhi dhammi lidhalik wọ́n lá Nábì ń sọ̀rọ̀ yẹn láti fi kọ̀ndẹ́mù àtẹ́wọ́ bí at-tasbihu lirrijal ọkùnrin subhanallah lọkùnrin máa ń ṣe tasfiku lin-nisa àwọn obìnrin la máa tẹ́wọ́ mọ́ ẹ̀yin ọkùnrin ó ṣe wá fẹ́ máa pàtẹ́wọ́ kìí ṣe pé iṣẹ́ ló ń sọ fáwọn obìnrin nì pé kí ni o pé àtẹ́wọ́ nìkan pa lórí ìrun torí pé nígbà tọ́lọ́run bá ń sọ ìṣe sí àwọn Yahudi ó ń sọ̀rọ̀ wípé kò sí nǹkan kan tí wọ́n ń pè lẹ́sìn lọ́dọ̀ wọn illa mukahad wa tasdiya mùsùlùmí ò lè pàtẹ́wọ́ lórí ìrun bọ́ ó gbajúmọ̀ bẹ́ẹ̀ látara pé àgbọ́ àdísù yẹn yé ó ní innama tasfiku lin-nisa tá Nábì sọ yẹn ó ní tá Nábì ń sọ ní pé min sha'nihinna fi ghayri salat pé àwọn obìnrin náà ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ òfó ẹ̀yin má ṣe bẹ́ẹ̀ fa huwa ala wajhi dhammi lidhalik Ànábì ń sọ bẹ́ẹ̀ láti fi kọ̀ndẹ́mù ìpàtẹ́wọ́ ìyẹn ni pé fala taf'alu fi salati maraha wala rajul obìnrin ò gbọdọ̀ pàtẹ́wọ́ lórí ìrun bẹ́ẹ̀ náà lọ́kùnrin ò gbọdọ̀ ṣe kíni o kò gbọdọ̀ pàtẹ́wọ́ lórí ìrun Ibn Sha'ban wọ́n wá sọ ní tírà wọn wọ́n wá ní ikhtalafa qawlu Malik bi dhalik wọ́n ní ọ̀rọ̀ Maliki wọ́n ní ìyapa wà ńbẹ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní maratan wọ́n ní Maliki sọ fún wa pé tusabbihu an-nisa wala yasfikna obìnrin ó máa ṣe subhanallahi ní kò gbọdọ̀ pàtẹ́wọ́ lórí ìrun obìnrin ò gbọdọ̀ pàtẹ́wọ́ lórí ìrun subhanallahi lòun ló ṣe Imam Malik wọ́n lè adna al-hadith jaha torí pa dísù kan ti wá tó ní man naba'u shay'un fi salati falyusabbih ẹnikẹ́ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí lórí ìrun àbí nǹkan kan ṣe falyusabbih kó ṣe subhanallahi ni tó yẹ pé àtọkùnrin àtobìnrin lọ̀rọ̀ ní bá wí yẹn ni pé falyaqul subhanallah kó sọ pé subhanallah torí pé kí ni o innama tasfiku lin-nisa fi ghayri salat tó ráwọn obìnrin ni wọ́n máa pàtẹ́wọ́ nílé òfò kìí ṣe lórí irun wọn ò gbọdọ̀ gbé lórí irun in tí obìnrin ṣe nílé òfò ẹ̀yin ọkùnrin náà wá fẹ́ máa ṣe lórí irun rárá o torí pé ẹgbẹ́ nǹkan ṣẹlẹ̀ o ó ní man naba'u shay'un fi salati falyusabbih ẹni yóhùn tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú òrùn ẹ̀ subhanallah ní kó ṣe tó bá wá wo Sahihul Bukhari àti Muslim àti Abu Dawud àwọn ni wọ́n sọ pé innama tasfiku lin-nisa ìpàtẹ́wọ́ obìnrin ló ń ṣe bẹ́ẹ̀ kìí ṣe pá Nábì sọ wípé kọ́kọ́bìnrin ó máa pàtẹ́wọ́ in táwọn obìnrin ṣe nílẹ̀ òfó l'Ànábì fi ń bá wọn sọ̀rọ̀ lórí gbàtíṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pé innama tasfiku lin-nisa àwọn obìnrin la mọ̀ pé wọ́n máa ń pàtẹ́wọ́ wa tasbihu lir-rijal àfọmọ́lọkùnrin máa ń ṣe kí lẹ́yìn ọkùnrin jẹ́ afẹ́ sọ́rọ̀ ayídẹ́ tó a máa tún ṣe àtẹ́wọ́ lórí ìrun àdísù yẹn wà bẹ́ẹ̀ lọ́nà méjì wà fil Mudawwanatil Kubra tàbá lọ ka al-Mudawwanatil Kubra l'Imam Malik ó ní wa qala Ibn al-Qasim kana dhalika yud'ifu tasfiq lin-nisa Ibn al-Qasim ń sọ fún abẹ́ kana Malik al-Imam Malik yud'ifu tasfiq lin-nisa wọ́n ṣe tad'ifu kóbìnrin pàtẹ́wọ́ pé àdísù yẹn wọ́n sọ di lílẹ̀ wa yaqul wọ́n wá sọ wípé qad jaha àdísù tasfiq walakin qad jaha ma yadullu ala da'fi wọ́n ní lóòótọ́ làdísù àtẹ́wọ́ yẹn wá àmọ́ díìsì míì wà tó ti sọ di lílẹ̀ wọ́n lè tó sọ di lílẹ̀ ní pé man naba'u fi salati shay'un ẹni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sínú rẹ̀ falyusabbih àfọmọ́ ní kó ṣe o wàkánà yàrá tasbiha lirrijali wan nisa àwọn rí pé àtọkùnrin àtobìnrin lórí ìrun wọn in tí wọ́n máa ṣe náà nìkan ṣe subhanallah kìí ṣe bí kẹ́nìkan ó pàtẹ́wọ́ wa qala Khalil náà wá sọ sí pé wa tasbihu rajul wa mar'atin li daruratin wala yasfiqna ìṣàfọ̀mọ́ ọkùnrin àtobìnrin li darura nígbàtí nǹkan kan bá ṣẹlẹ̀ ní tó bùkátà kan pé àkíyèsí sí bóyá lápẹ̀júwe ẹnìkan ń kanlẹ̀kùn
ẹ̀dẹ̀ ń kírun kò jẹ́ kẹ́ gbádùn èèyàn lè sọ pé subhanallah kó lè mọ̀ pé ẹni yẹn wà nílé àmọ́ ó ń kírun lọ́wọ́ èyí táwọn ẹ̀yà wa tó yẹ pé tó bá ń kírun lọ́wọ́ salamu alaikum tí wọ́n mọ̀ ṣe báyìí rárá yóò sọ pé subhanallah tẹ́ni yẹn bá jẹ́ tó jẹ́ yóò ti gbàgbọ́ yẹ pé ìyá wa ń kírun ni àwa ń kírun ó wá ń pàtẹ́wọ́ bí ẹni tó wà ń ṣọ́ọ̀ṣì ìyíwò lọ bẹ́ẹ̀ tasbihu ar-rajul wa mar'atin li darura wala yasfikna àwọn obìnrin ò gbọdọ̀ pàtẹ́wọ́ kó máa látẹ́wọ́ ló kàn lórí irun torí pé ìmáàmù ṣe mistake kó wá máa pàtẹ́wọ́ báyìí gbà ó ní ó padà bí wọ́n wá ní tẹ́ bá lọ kan tíra Taj àti al-Iqlil ó tún wà ń bẹ̀ náà pé wa tasbihu rajul aw imra'atin li daruratin wala yasfikna kọkùnrin ó ṣe subhanallah kóbìnrin ó ṣe subhanallah li darura nígbà tó bá di túláàsì láti ṣe bẹ́ẹ̀ wala yasfikna kò ń ṣàtẹ́wọ́ lóbìnrin ó máa pa tá a bá tún lọ wo Mudawwana Imam Maliki ní Imam Maliki wá sọ fún wa pé la ba'sa bit tasbih linnisahi warrijal kò sí tó burú kóbìnrin ó sọ pé subhanallah tí máa bá ṣe mistake tí ó sọkùnrin tó sọ bẹ́ẹ̀ náà kò burú fọkùnrin nù ni wàdọ́ afábọ́ra tasfik àmọ́ kó pàtẹ́wọ́ yẹn mọ́ Málìkì nára ọ̀rọ̀ tí ò lọ ni wọ́n ní nítorí kí torípà Nábì sọ wípé man naba'u shay'un fi salatihi falyusabbih ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí lórí irun ẹ̀ subhanallah ní kó ṣe ìyẹn ti nalifáyì at-tasbihu lirrijal wat-tasfiku lin-nisa àmọ́ lọ́dọ̀ àwọn jùmùhúr lọ́dọ̀ tí wọ́n yàrá òná anna nisaha yasfikna wala yasbahna aw wala yusabbihna àwọn gbà pé o lọ́dọ̀ tàwọn o ọ̀gọ̀rọ̀ àwọn àfáà àwọn gbà pé lọ́dọ̀ tàwọn o ìyàwọn ìmáàmù tó kù obìnrin ó máa pàtẹ́wọ́ tí nǹkan bá ṣe lórí irun ẹni tẹ́ ẹni kò lẹ́tọ̀ọ́ kó lọ mọ́ṣáláṣí níbo ni ó ti wá ráyè pàtẹ́wọ́ tí máa bá ṣe mistake wala yusabbihna àwọn gbà pé kò gbọ́dọ̀ ṣe subhanallah fi sọláti lórí irun ìdí tí wọ́n ní pé khashiyatan an yanshagila al-musalluna ní tìtorí àwọn páyà wípé káwọn olùkírun yẹn kó má lọ já sí pé ohun ẹni tó sọ̀rọ̀ yẹn lókù tí wọ́n máa wò pé ta ló sọ̀rọ̀ bóyá ohun yẹn lè dùn aw yaftanu fi sọláti tàbí kó má kó bá wọn kódà ìmáàmù míì gan ohun rẹ̀ máa dùn débi pé ìwọ fúnra ohun yẹn wà dẹ̀ máa enjoy yẹ kódà tẹ́lẹ̀mí bá ń pẹ̀rún tó sì jọkùnrin ìyí wò túmọ̀ sí pé kóbìnrin lọ pẹ̀rún àmọ́ káwá sọ ohun obìnrin do Islam kan ló sọ bẹ́ẹ̀ tá a bá lọ katira tá à ń pè ní at-Tamhid libni Abdul Barri qala ba'du ahli al-ilmi àbí kó pè ní Abdul Barri aw Abdul Barri qala ba'du ahli al-ilmi nínú àwọn onímọ̀ àwọn sọ wípé innama kariya tasbihu lin-nisa wa hubiya lahunna at-tasfik pé lọ́dọ̀ tàwọn o wọ́n kórìíra kóbìnrin yóò máa ṣe subhanallah àmọ́ wọ́n fẹ́ kó máa pàtẹ́wọ́ nítorí kí ni wọ́n ní min ajli sawtil mar'a rahimun torí pé ohun obìnrin máa ń tírín wọ́n ní fi akthari nisa lọ́dọ̀ ọ̀pọ̀ obìnrin wa rubbama shaghalati bi sawti ar-rijal al-musallin nígbà mi ó ṣe é ṣe káwọn tí wọ́n ń kírun yẹn kó já sí pé ohun yẹn ni wọ́n fẹ́ máa wò bá ohun olódùn ni qala Ibn Hajar nínú al-Fatih ní Fatih al-Bari ni wọ́n pè ní al-Fatih ó ní wa kahanna mana an-nisa'i min at-tasbih ó ló dàbí pé kíkọ̀ tí wọ́n kọ̀ fáwọn obìnrin kan mọ́ máa ṣe tasbihu yẹn ó ní li annaha mahmura bi khafdi sawtiha nítorí pé wọ́n ní kan máa rẹ ohùn wọn lẹ̀ ní o fi salati mutlaqo lórí irun ní gígẹ́ wọn lima yukhsha min al-iftitan wa ma'a ar-rijal nígbà tí wọ́n bá ń pẹ́ àyípá bóyá wọ́n ń bẹ̀rù kí wà kó má lọ dá wàhálà sáwọn obìnrin lọ́rùn ọ̀rọ̀ tó ṣàyànjú ni pé wà mẹ́ni ar-rijal min at-tasfik kíkọ̀ fún obìnrin ọkùnrin láti máa pàtẹ́wọ́ kò sí li'annahu min sha'ni an-nisa torí pé ìṣe sí àwọn obìnrin ní kódà tí kìí ṣe lórí irun àsọkúnú ọ̀rọ̀ náà ní pé annal ulama ala ra'yayn
àwọn àfáà làákàyè ìrònú méjì ni wọ́n ń bẹ lórí ẹ̀ fi mas'alati tasfik lórí kóbìnrin ó pàtẹ́wọ́. àwọn kan gbà yí pé ó lè pàtẹ́wọ́ nítorí ohun ẹ̀ kó má lọ dá wàhálà lẹ̀. àwọn kan gbà pé rárá o, man naba'u shay'un fi sọ ẹnikẹ́ni tí nǹkan bá ṣẹlẹ̀ sínú òun falyusabbi subhanallah ní kó ṣe. Ànábì sọ tàkọ́kọ́ pé at-tasfiqu lir-rijal wa at-tasfiqu lin-nisa láti fi kọ̀ndẹ́mù tẹ̀sífíkù táwọn ọkùnrin yẹn fẹ́ máa ṣe. kìí ṣe pá Ànábì gbà wọlé kúrò ẹ̀ṣẹ̀ wá sọ pé ẹni tí nǹkan bá ṣẹlẹ̀ sí subhanallah ní kó máa ṣe léèdó àtọkùnrin àtobìnrin wọ́n lè ṣe subhanallah. nígbà táwọn àfáà kan ló lè pé rárá àtẹ́wọ́ ni kí obìnrin ó pa nítorí pé kó má lọ jásí pé ohun ẹ̀yẹn kó má lọ dá àwọn obìnrin láàmú. ibi tọ́rọ̀ wá ṣáàdúró sí ni wípé ohun obìnrin kìí ṣe òhònú Islam, kò sọ̀rọ̀ Ànábì tó sọ bẹ́ẹ̀. tóhun wọn bá jẹ́ òhò ni àìmọye àwọn obìnrin tí wọ́n máa wọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam láti wá béèrè ọ̀rọ̀ ẹ̀sìn tá Ànábì ó dá wọn lóhùn. Suratul Mujadila yìí tó sọ̀kalẹ̀ yìí, obìnrin kan mà ló torí ẹ̀ sọ̀kalẹ̀ Khawla torí pé wá fẹjọ́ ẹ̀kọ́ ẹ̀sùn, ó sì ágíù pẹ̀lú Ànábì ìjọ náà. ó ní la ashtaki ilayka illa Allah, ìwọ kọ́ ló máa dájọ́ fún mi torí pẹ́jọ́ tá Ànábì fẹ́ dájọ́ náà ò tẹ́ lọ́rùn. ó sì yarí pé rárá Ọlọ́run lòun wá fẹjọ́ sùn ìwọ kọ́. lọ́lọ́run fi ń sọ wípé qad sami Allahu qawla allati tujadiluka fi zawjiha. Ọlọ́run ti gbọ́ ọ̀rọ̀ tárábìnrin tó tujadiluka tó ń jà ẹ́ níyàn ṣọ̀pọ̀lọ̀ Kùránì tún nìyẹn. obìnrin yẹn hágíù pẹ̀lú Ànábì pé ẹjọ́ tó dá fún mi rárá ta ọ̀dọ̀ ẹ ló dá tó Ọlọ́run lòun fẹ́ torí pé Ọlọ́run lòun wá fẹjọ́ sùn lọ́dọ̀ ẹ̀ kìí ṣe bóun ní kó mú làákàyè ẹ wá fi dájọ́ fún. Ọlọ́run dẹ̀ bá sọ̀rọ̀ pé qad sami Allah, Ọlọ́run ti gbọ́ qawla allati tujadiluka fi zawjiha, ọ̀rọ̀ ẹni arábìnrin tó já ẹ níyàn nípa ọkọ ẹ̀. Wallahu yasma'u tahawurakuma, Ọlọ́run gbọ́ ọ̀rọ̀ tó ń lọ láàrin ẹ̀yin méjèèjì kó lè máa kóbìnrin yẹn já níyàn. tó bá lọ já sí pé níjọ́ táwọn obìnrin ń déwájú Ànábì tí wọ́n ń bá sọ̀rọ̀ tó bá yẹ pé ìhòhò ló ń wọ́n ní Ànábì ní ò ní gbọ́. wọ́n ń wọ́dọ̀ ẹ̀ wọ́n sì ṣe béyà fún, wọ́n wá ń béèrè ọ̀rọ̀ ń bẹ̀. àwọn obìnrin ti kóra wọn jọ́nù Sahih Bukhari tí wọ́n lọ bá Ànábì pé ya Rasulallah qad dhahaba ar-rijalu bi ahadithik, àwọn ọkùnrin nìkan ni wọ́n ń gbọ́rọ̀ ẹ̀. afala taj'al lana yawman, ó dẹ̀ bá wa náà wọ́jọ́ kan tó mọ̀ fi kọ́ wa lẹ́kọ̀ọ́. Ànábì dẹ̀ wá ọjọ́ kan fún wọn, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fi kọ́ àwọn obìnrin lẹ́kọ̀ọ́. wọ́n ó bá béèrè ọ̀rọ̀. Aisha radiyallahu ta'ala anha ó bá àwọn àhàdíìsù ẹ̀, ó ra àwọn ọkùnrin tí wọ́n lọ bá nípa mas'alatu ilmiya ad-diniya, wọ́n lọ béèrè lọ́dọ̀ ẹ̀ táwọn mínú ó ṣàlàyé tí wọ́n jọ mọ́ sọ̀rọ̀. tó bá jẹ́ pé òun obìnrin ìhòhò ní wọ́n ní sọ̀rọ̀. in tó sọ fáwọn ìyàwó Ànábì ni pé ẹ má máa síhùn débi pé àwọn tí wọ́n wá Ànábì wá nígbà táwọn èèyàn ń wọlé tọ́jú fayatma alladhi fi qulubihim maradun, káwọn táàrẹ wà ní ọkàn wọn kẹ́mi wọn mọ́rọ̀ mọ́ wà lọ́dọ̀ yín. gbogbo wọn tí wọ́n wá ń sọ pé ohun obìnrin ìhòhò yìí o, wọ́n gbádùn ohun obìnrin ju nǹkan míì lọ. àfáà yẹn sọ débi pé musabaqatu Qur'aniyya kò lẹ́tọ̀ọ́ fóbìnrin. adẹ̀nrà àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń lọ ilẹ̀ Lárúbáwá lóbìnrin tí wọ́n lọ ń ṣe musabaqah, wọ́n dẹ̀ ń gbégbá orókè wálé in the world. ẹ̀dẹ̀ ẹ ṣáà fẹ́ sọ àwọn obìnrin di ẹrú tanyẹnyẹn tí ò ní wúlò láwùjọ. ṣé wọ́n iná ṣó ní lọ́mọ obìnrin tí ó há Kùránì ni tí ò ní fẹ́ kó kàákán mọ̀gbà alhamdulillah Ọlọ́run ṣóre ní. níjọ́ tí Umaru fẹ́ gba Islam, ọmọ ìyẹ́ obìnrin tó ṣá lórí Al-Kùránì kọ́ ni wọ́n ń kà jọ náà, ṣóhun àtọkùnrin kọ́ ni wọ́n jọ ń kà. gbogbo tí ò bá ti sínú mẹ́nájú yín wàhálà. ìntàfẹ́ yọ ń bẹ̀ ní wípé Islam ò ṣe ohun obìnrin lè wọ̀, obìnrin lè kọrin. mi èkú ṣe táìpù tí ń gbọ́ orin, mi ò ní késẹ̀tì kan, ò lè rí késẹ̀tì nílé mi wà mọ́ tó dòdó bá délẹ̀ ẹjá sọ. ìwọ tó bá ní interest lò ní gbọ́. kí wá là ń pè lórin? orin ọ̀rọ̀ ni wọ́n ń pè lórin tí wọ́n máa ń sí jọ. èyí tó bá sì dá lọ́rọ̀ yóò dá nínú orin, èyí tó bá sì burú lọ́rọ̀ orin burúkú náà ni ó máa jẹ́.
kò ní jẹ́ orin gidi. Láfírá díìsù kan tá Nábì sallallahu alaihi wasallam sọ pé inna mina shi'ri la hikma, nínú orin tá ń sọ èyí mọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ń bẹ nínú orin. Ànábì ló sọ bẹ́ẹ̀, ó ní inna mina shi'ri la hikma. Kódà nínú àwọn tí wọ́n jẹ́ akùnrin náà ọmọlẹ́yìn Ànábì ní Káàbù bùnú Málíkì wà. Nígbà tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa condemn, ó lọ bá Ànábì pé ya Rasulallah madha tara fi shi'ri, ìrẹ́ Ànábì kí lórí sórin kíkọ? Ògbọ́n tá Ànábì fi dá lóhùn ni, ó ní al-mu'minu yujahidu bi lisanihi wa sayfi, mùmìnì ó máa fi ahọ́n rẹ̀ jagun báyìí, yóò sì máa fi dà jagun. Torí pé ní Mẹ̀dínà ńjọ́ náà àwọn olórin ló pọ̀ ni wọ́n ń bú Muhammad, táwọn olórin Islam náà tí wọ́n ń forí dá wọn lésì padà. Nínú wọn ni Hassan ibn Thabit, orin ló kọ títí tá Ànábì fún lóbìnrin, ó fún níyàwó. Obìnrin méjì tí wọ́n fún Ànábì láti Masar, Mariyatul Kibtiyya àti Sirin. Ànábì fẹ́ Mariyatul Kibtiyya yẹn, ó yànda Sirina fún Hassan ibn Thabit pé sha'irur Rasul, akọrin òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n máa ń pè. Kódà àwọn kan bẹ al-Aqdarimuna ni wọ́n ń pè wọ́n. Àwọn jẹ́ pé nígbà tí Islam ò tí ìdọ́dọ̀ wọn, orin ni wọ́n ń kọ. Nígbà tá Ànábì náà tún dé, orin yẹn náà ni wọ́n ń kọ. Àwọn èèyàn Ọlọ́run rí fáa sí pé illal ladhina amanu. Nígbà táyà yẹn sọ̀kalẹ̀, lọ́lọ́run fi ní illal ladhina amanu wa amilus salihati wa dhakaru Allaha kathira, ya'ni mina shu'arahi, nínú àwọn akọrin. Ọmọ tá a bá fẹ́ sọ̀rọ̀ lónìí, wa shu'arahu yattabi'uhumul ghawuna yẹn nìkan láàdúró sí. A ní débi pé Ọlọ́run padà mú ìsìsì náà wá pé àyàfi àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́, tí wọ́n ń ṣe dáadáa, tí wọ́n ń tẹ̀láṣẹ Ọlọ́run nínú àwọn akọrin. Wa dhakaru Allaha kathira fi shi'rihim, wọ́n máa ń rántí Ọlọ́run dáadáa nínú orí wọn. Wa intasaru min ba'di ma zulimu, tí ṣe pé tó bá ṣàbòsí fáwọn èèyàn bìkan, àwọn ilé yóò máa wá ràn lọ́wọ́ fáwọn tí wọ́n ṣàbòsí fún yẹn pẹ̀lú orí wọn. Àníkàyẹn tó kéyẹn nìkan láàkà, léyìí tó já sí pé à ń ṣàbòsí Islam, à ń ṣàbòsí al-Qur'an, à ń ṣàbòsí al-Umma. Gbogbo tí mo kàí nísìnyí o kìí ṣe inú tíra ṣe à, tíra Sunnah ni o. Gbogbo tí mo kàí ma bayna Sahihul Bukhari wa Muslim, hadith tí mo mú wá gbẹ̀yìn nísìn, hadith tí ń bẹnu Musnad Imam Ahmad ni, ó dẹ̀ wà ní Sunan Ibn Hibban. So ọ̀rọ̀ Ànábì Muhammad àwọn ilé yìí àtọ̀rọ̀ al-Qur'an, kìí ṣe pé àfáà kan sọ pé àbẹ́nìkan wí pé, táàmà fi mọ̀ yí pé tí wò bá nífẹ̀ẹ́ sórin, àwọn tọ́lọ́run wá fún lẹ́bùn rẹ̀ ń kọ́. Táà Nábì sallallahu sọ wípé kullu muyassarun lima khuliqa, in tá bá torí ẹ̀dá kó wá láàfin rọ̀ lọ́rùn, ẹni Ọlọ́run wá forí rọ̀ lọ́rùn kó má kọrin. Wọ́n ní wa minan nasi man yashtari lahwal hadith. Láwàlẹ̀ àdífì èṣorin, àwọn tí wọ́n máa ń lọ fi owó ra ọ̀rọ̀, tí wọ́n máa fi takò al-Qur'an, bí irú ìtàwọn àkànbí ọlọ́bá ń ṣeun, àwọn ms bàbá nǹkankan, tí wọ́n mọ̀ mẹ́lù Qur'an tí wọ́n mọ̀ turn upside down. Láwàlẹ̀ àdífì nìyẹn. Àwọn tí wọ́n ń sọ̀sọ́kúsọ nípa Islam, kíyàn wá lọ máa fowó ẹ̀rà, kíyàn máa fojú ẹ̀wò. Ìntọ́lọ̀ ń sọ nìyẹn. Aláhàwù, eré, al-hadith, ọ̀rọ̀ eré kí yàn sọ ọ̀rọ̀ dáwàdà. Kéde kan tún wá fowó ara ẹ̀ lọ máa ra ibi tán ti ń fọ̀rọ̀ Ọlọ́run ṣàwàdà, lọ́lọ́run bá ń sọ ń bẹ̀, nígbàtá àwọn máa tú wọn lórin ni. Ṣe gìnáwù ni láhù, al-hadithu, aṣáàmọ̀túnmọ̀ láhù. Nǹkan eré, al-hadithu, ọ̀rọ̀, láhù al-hadith. Ká sọ ọ̀rọ̀, ká sọ dèrè, ká sọ dáwàdà, ọ̀rọ̀ gidi. Kẹ́nìkan wá lọ máa fowó rà yìí tọ́lọ́run sọnù. Olúwa Ọlọ́run ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa o. A lè wá àwọn ẹni yìí tì láwùjọ, àjọ máa mánéjì ara wa tó rájọ nira wa ní, bá ti máa rí wọn nù. Ọlọ́run kó sì bá wa kó sí wọn lẹ́mìí, kó bá wa ṣàánú wọn, kó lè jẹ́ kán gbọ́rọ̀ Ọlọ́run yé, káwa náà rẹ̀ lè gbọ́ yé jù báyìí lọ, torí kò sẹ́ni tó pé àfọlọ́ nìkan, kò sì sẹ́ni tó mọ̀ tán àfọlọ́. Àmọ́ Ọlọ́run ló ní Islam o, kìí ṣàwàlá ní, kìí sì ṣàwọn àfá. Ọlọ́run dákun ṣàánú fún wa. Obìnrin lè ka Kùránì láwùjọ o, kí wá láǹfààní kéwú tí wọ́n lọ kí.
obìnrin lè ka Kùránì láwùjọ, obìnrin lè ṣe adájọ́, tóhun rẹ̀ bá wá jẹ́ òhò báwo ni ó ti dájọ́ fáwọn èèyàn? tó wà nínú ìjọba tóhun rẹ̀ bá jẹ́ òhò báwo ni ó ti dájọ́ fáwọn èèyàn? nílẹ̀ Lárúbáwá lónìí àìmọye àwọn obìnrin tí wọ́n ń ṣiṣẹ́ nínú ilé ìròyìn tí wọ́n sì ń kàròyìn kódà ní Saudi. tóhun obìnrin bá wá jẹ́, àwọn àfáà ni wọ́n fẹ́ sọ́dà bẹ́ẹ̀ láti sọ obìnrin dẹrú. kì í ṣàgbékalẹ̀ Ọlọ́run, àgbékalẹ̀ ọmọnìyàn ni tá a fẹ́ sọ dẹ̀sìn. àìmọye obìnrin tó bá fẹ́ jẹ́ nọ́ọ̀sì nílé ìwòsàn táwọn ọkùnrin wá dé yóò wá di ẹnu yóò wá dòdì, àbí tàbóbìnrin tán bá gbé lọ ilé ìwòsàn yóò dòdì. ìhòòhò lóhun obìnrin, àmọ́ tá a bá róbìnrin kan tí a bá jẹ́ tó jẹ́ ní tó bójú tó borí, a gbé sórí social media, a máa bèèrè ọ̀lọ́wọ́ ẹ̀, gbogbo ayé ò gbọ́. àdánwò la gbé sínú ayé yìí. Islam ò rí bá ti ń ṣe yìí, akọ̀mọ́mọ̀ jẹ́ kí Islam mọ́ ohun àwọn èèyàn ṣe ní. Ọlọ́run Ànábì gan ni yasiru, ẹ jẹ́ kẹ́sìn ro àwọn èèyàn lọ́rùn wala tu'assiru, ẹ má fi ní wọn lára. Infiru, ẹ fẹ̀sẹ̀ fà wọn mára ni, wala tunaffiru, ẹ má fi lé wọn sá. Sadidu, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn, ọ̀rọ̀ tó dá ní ó sọ sí wọn. kí ló ti wá wá rí báyìí? a ní sadadul qawl, kò sí tó dá ń bẹ̀. ya ayyuhal ladhina amanu ittaqullaha wa qulu qawlan sadida, kò sí lọ́dọ̀ wa mọ́. bílẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ lèmi ó kọ̀ máa sọ, wèyí tó gbọ́ bí látẹ̀kan ní sí mi ò tún ṣe ṣí àmọ́ kò sí tó ń súfí. Lukman láàrin iwájú, Ọlọ́run bá mi ṣe dáadáa fún ẹ o, tó inú mi ti ẹ̀dùn pé ó ti ẹ̀ láǹfààní ó gbọ́, bó ti ẹ̀ já sí pé owó wá bí níwà Abu Lahabi ni. torí pé Abu Lahabi àti Abu Jahl àwọn máa dáṣẹ́ Ọlọ́run orúgbò tó bá ti ń ka Kùránì inú òye dùn. so kọ́lọ̀ kó ṣàlékún dáadáa fún wa, kó ràn wá lọ́wọ́. so you better go learn dawa from Sheikh Sharafu Gbadebo. A'udhu billahi minash shaitanir rajim. ana ata'allamu minhu alladhi yakdhibu bayna an-nas. ẹni ó sọ pé dárúkọ òṣà mẹ́ta tó bá ní bí ọ̀sẹ̀ rẹ̀ ṣe irú yẹn wá jẹ́ tí yẹn gbọ́dọ̀ tó tẹ́sí sí mọ́ lẹ́ni tá a ti wà tó ti ma'rufu bil kadhibi. àfáà yín ni àṣírí ẹ ti tú. Gbadebo òpùrọ́ ní kí n lọ kẹ́kọ̀ọ́ lọ́dẹ̀ ẹni tó sọ̀rọ̀ tó bá ń parọ́ tó ní ìwí bẹ̀ mí ò sọ bẹ́ẹ̀, àṣìṣe ni mo sọ. Ọlọ́run àjọ tún yín ṣe, Ọlọ́run sì ju àánú wa. afáàmì Lukman lárúwájú Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. alápọ́dí jẹ́ akọni ilá ìfúnbọ̀ lánàá mùtúrú mọ́ríkà sàlékún àláfẹ́ àlẹ́mì àti gbogbo orú wọn tí wọ́n dàbí wọn, Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. bismillahir rahmanir rahim. laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim. fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. bismillahir rahmanir rahim. lihilafi quraishin ilafihim رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Ọlọ́run kí n wá lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni tó ń pa àwọn mùsùlùmí ń kèfèrí tó láwọn tẹ̀bílíìgì kèfèrí ni wọ́n tán bá kú mùsùlùmí ò gbọ́dọ̀ fẹ́ wọn, tí bàbá yẹn bá ń ṣe yálàbí ká má kírun sí lára. tó bá olódò ní ṣàráfẹ́ ẹ̀ alhamdulillah kò tẹ̀lé dárúkọ àfẹ́ ìyẹn ò tiẹ̀ dẹ̀ lọ́rọ̀ mọ́, jẹ́ kí n fi ẹ́ sí blocking, èyí tó bá wá ṣe náà ti tó. torí pé a ní ìdírú ẹ̀mbí ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó fẹ́ kọ́ ò sí. Ọlọ́run bá mi ṣe dáadáa fún ẹ. sọ́lọ́n dákun má ṣe lè láṣẹ mọ̀ fún ní kálukú wa, kó ṣíjú àánú wa, kó ràn wá lọ́wọ́, kó sì gbọ́rọ̀ ẹnìkankan wa sẹ́sọ̀, kó sì mọ́ dà wá láàmú bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billah. gbogbo ẹ̀yin àfáà wa aṣàdúrà fún yín, Ọlọ́run bá ṣe dáadáa fún yín. gbogbo ẹ̀yin bàbá wa náà aṣàdúrà fún yín, Ọlọ́run bá ṣe dáadáa fún yín. látòrí bàbá mi Ọ̀nàwálé Jelil, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Taofik Babátúndé, Ọlọ́run bá mi ṣíjú àánú yín. Abdulwasin Ahmed ìjà jẹ́jẹ́ láyé, Ọlọ́run ní jẹ́ gbà yín dàrú. Taofik Babátúndé, Ọlọ́run bá mi ṣíjú àánú yín, kó ràn yín lọ́wọ́. bàbá dáadáa al-Imam Abdul Fattah Zakariya, ọ̀rọ̀ yín ò ní dojúrò lọ́la agbára Ọlọ́run jẹ́ kó ṣe Ọlọ́run lọ́la la ilaha illallah. bákan náà Abdulwasin, bákan náà bàbá mi bàbá dáadáa Sheikh Seriki Abiola Lukman, Ọlọ́run bá wa ṣíjú àánú yín, kó bá wa ṣe dáadáa fún yín. bákan náà Abdulatif Taofik, ọ̀rọ̀ yín ò ní dàrú. afáàmì Ayub afáàmì Ayub
ṣé Al-Kunawi ọlọ́mbà mi ṣe dáadáa fẹ́yìn náà kó bá mi ràn yín lọ́wọ́ o kò ní bá dáadáa yín jẹ́ o kò sì ní fi yín lẹ̀ nígbà kankan pẹ̀lú gbogbo àwọn tájọ wà lórí ètò bákan náà Sheikh Yahya Ejigbo mẹ́kún ọlọ́mbà mi ṣíjú àánú wò yín lọ́la agbára ọlọ́run àdìjẹ́ kan ṣe ọlọ́run Àyìnlá Hasan ọlọ́mbà wà pẹ̀lú yín bákan náà àfáà dáadáa Tọ́lání Gídádò bàbá dáadáa bàbá àlùbáríkà ẹ má bínú o Maulana ọlọ́njárí yín pẹ́ o ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé bákan náà gbogbo wa náà ni mo ṣàdúrà fún ọlọ́mọlé wa Alimi Dahud ọlọ́mbà mi ṣíjú àánú wò yín Fatima Abdulhawal ọlọ́mbà mi ṣe dáadáa fẹ́yìn náà kó sì má fi yín lẹ̀ o lọ́la la ilaha illallah Muhammad rasulullah bákan náà Binti Láyé Abdulhawal ọlọ́mbà wa ṣíjú àánú wò yín kó bá wa ṣe dáadáa fún yín lọ́la agbára ọlọ́run afá mi Ṣódùnkẹ́ Sirajuddin Ọláwálé ọlọ́mbà wa ṣe dáadáa fún yín o jẹ́ kọ́rọ̀ wa dùn láyé àti lọ́run Sheikh Al-Ustaz Abdulwahid Saad ọlọ́mbà wa ṣe dáadáa fẹ́yìn náà kó sì má jẹ́ kọ́rọ̀ yín dàrú nígbà kankan lọ́la la ilaha illallah Muhammad rasulullah bákan náà Murphy Adek ọlọ́mbà wa ṣe dáadáa fún yín kó sì bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀ ọlọ́run ìdáyín padà sẹ́yìn bákan náà afáwa Abdulsami Bature ọlọ́mbà wa ṣe dáadáa fún yín kárí oníkálukú wa ọlọ́mọlé wa ó mọ̀nà ó mọ̀ ń tàn fẹ́ ó sì mọ̀ ń tàn béèrè ọlọ́run jó tẹ̀ wá lọ́wọ́ lọ́la la ilaha illallah oníkálukú wa ọlọ́run gbọ́rọ̀ wa sẹ́sọ̀ mọ́ ṣe lè láwìí mọ́ fún wa mọ́ ìṣẹ́lá gbọmọ fẹ́ tí ń wí bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billah subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk Abdulaziz Mahmoud ọlọ́mbà wa ṣe dáadáa fún yín subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah rabbil alamin olúwa ọlọ́run dákun ṣàánú fún wa o má fi eléyìí ṣòpin fún wa o gbogbo àwọn tí ó tún wá máa padà wò lẹ́yìn tá a bá parí ètò ọlọ́mbà wa ṣíjú àánú àwọn náà kó sì bá wa ṣe dáadáa fún wa kó sì má fẹ́ nìkan kan lẹ̀ la ilaha illallah muhammadu rasul àwọn tí wọ́n wà nílé ìwòsàn ọlọ́mbà wa ṣíjú àánú wò wọn kó bá wa fún wọn lálàáfíà àwọn tí wọ́n ń rọbí ọlọ́njọ́ rọrùn fún wọn bóyá tí bá ń kàn wá ọlọ́njọ́ rọrùn fáwa náà gbogbo àwọn tí wọ́n ń bẹ lókèrè tí wọ́n fẹ́ wálé ọlọ́njọ́ dé rọrùn àwọn tí wọ́n ti wà nílé ọlọ́mọ́fìnira kan wọn la ilaha illallah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillah rabbil alamin assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adamu